الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على إمام الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عالم يا خبير. اللهم يا من فهم سليمان فهمنا، ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الحكيم. اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة، أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون. اهدني لما اختلف فيه من الحق بإذنك، إنك تهدي من تشاء إلى صراط مستقيم. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إلينا نتسواج نبي يرى كتاب الصلاة، إيجا ونبي باب صلاة الجمعة، ثم تنسلي باب لا سكن الجمعة tí ó sì dédé bí Ọlọ́run ọba ṣe fẹ́ kó káàkiri, tí ó dẹ̀ máa jọ ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, àti kọ́ àwọn ẹ̀kọ́ tí ó pọ̀ sí ẹ̀yìn. Nínú àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn pàápàá jùlọ ní ọjọ́ tí ẹ̀dẹ́jọ́, òun náà ni àlàyé nípa àwọn wọ́nì tí Ànábì wa alayhi salatu wassalam tí wọ́n ṣe fún wa nípasẹ̀ pé kí a máa fi ọwọ́ tí ò ní lárí ká máa fi mú ìrun jùmọ̀. Wọ́n ka àwọn oríṣiríṣi àwọn hadisi fún wa tó dẹ́rù báyìí, tó jẹ́ sí pé ìparí gbogbo ẹ̀ náà ni pé tí ènìyàn bá ti jẹ́ tí ń ṣàtẹ́wọ́ tí kò pàtàkì ìrun jùmọ̀, yóò máa lọ sóko àwọn mùnáfìkì. Ẹni pé òun náà yóò máa lẹ́tọ̀ọ́ sí pé ká gbé orúkọ yẹn lé lórí pé ìwọ lágbájá yìí o, kí ló kọ rẹ? Mùnáfìkì ni Ọlọ́run kó là wá fún mi. Bákan náà wọ́n tún ṣàlàyé fún wa nípa àkókò wo la máa ń kírun jùmọ̀. A lè sọ ṣókí fún wa yí pé èyí tí ó dáa jù nílànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam, òun náà ni ká máa kí ní déédéé ìgbà tí a máa ń kírun sọ̀látù àgbọ̀ ìrun àńlá. Bákan náà a lè sọ fún wa yí pé tí kọ̀ǹdíṣà bá gbé wa, ǹjẹ́ láàlé kí ní àkókò mìíràn tí kìí ṣe àkókò ìrun àńlá. Bẹ́ẹ̀ ni a ní àwọn ẹ̀rí kọ̀ọ̀kan wá lórí nǹkan yẹn pé a lè kí ìrun sọ̀látù jùmọ̀ ní déédéé àkókò tá a wà yìí, láago 8, láago 9, láago 10, láago 11 tí wà lè kí tí a bá ní kọ̀ǹdíṣàn tí ó gbé wa lọ sí ààyè bẹ́ẹ̀. Àwa pè wá sákìyèsí wípé kìí sì yẹn gangan ní ìpìlẹ̀ wa o, torí pé ẹlòmíì gẹ́gẹ́ bí n ta sọ fún wa nínú tá a fi máa mọ̀ pé màjèsín ọmọ akẹ́kọ̀ọ́ mímọ̀ náà ni ènìyàn jẹ́, tàbí ká pè ní màjèsín àáfàá, tàbí ká pè ní màjèsín mùsùlùmí. Òun náà ní kọjá sí wípé gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀kọ́ kan nínú ṣẹ̀ríà, òun náà ni òun ọ̀sọ̀ di ìpìlẹ̀ nínú ṣẹ̀ríà. Àkókò tá a ní pé alẹ́tọ̀ láti kírun jùmọ̀ àyè kìí sóò ní ìpìlẹ̀. Kò wá ní jẹ́ sí pé nìkan wà mọ́ lásà yìí pé súnà kan tó kú òun fẹ́ tààjì, ìwọ́ ló kú súnà Ànábì ò sí kíni kò kú. Tí kọ̀ǹdíṣàn bá gbé ọ láti practice súnà yẹn kò sí, mọ̀ tí ò bá sí kọ̀ǹdíṣàn kí ló fẹ́ fi sọ́ di nǹkan ní ìpìlẹ̀. Ọwá lọ bá nǹkan kéèsì nínú ṣẹ̀rí àbáhùn kìí sí ìrun jùmọ̀ nìkan lọ́wà. Gbogbo nǹkan tí kìí sí ìpìlẹ̀ tá a mọ̀ pé kìí ń sún gan ni àṣà Ànábì sallallahu alaihi wasallam. Tí mùsùlùmí kan bá dé tó bá mú dépò gangan làṣà rẹ̀, a máa fojú kan wò yí pé lẹ́bẹ̀ẹ́ ni pé ìdá kọjá sí pé alákatakítí ni ọ́, tàbí ẹni tó fẹ́ hàn àbẹ́ ẹni tó fẹ́ dá ìjọ kan sílẹ̀ tí wọ́n máa ṣàfihàn nǹkan yẹn sọ́dọ̀ wọn pé àwọn ìjọba báyìí láwọn tí máa ń ṣe. Súnnà Ànábì sallallahu alaihi wasallam ọ̀pá mọ́ fáwọn tó síwájú, àwa jẹ́ pé wọ́n lọ́wọ́ àjí padà tí àwọn tó síwájú wọn orí wọn ò pé ní àbọ̀ sọ̀spẹ́tì àwọn sàhábí Ànábì radiyallahu anhu, àbọ̀ sọ̀spẹ́tì àwọn tàbíùn, àbọ̀ sọ̀spẹ́tì àwọn àfáà ńlá ńlá wípé ìwọ̀ wá gbọ́ yé jù wọn lọ. Torí ìdílé yìí a máa rí àwọn agbóhùn kan báyẹn tá a bá ti rí ká máa fura kárí pé kìí ṣe ní ìpìlẹ̀. Àpèjúwe pọ̀ nínú ṣẹ̀rí àbáyẹn náà. Ní ẹ̀kọ́ tòní, ẹgẹ́ bá sì máa pé ìrun jùmọ̀ ẹlẹ́ga méjì ni, ìrun jùmọ̀ ẹlẹ́ga méjì ni. Tá a bá sọ pé ìrun jùmọ̀ iṣẹ́ méjì náà ní bẹ́ẹ̀. Iṣẹ́ àkọ́kọ́ òun náà ni iṣẹ́ khutbah tí àkọ́kọ́ fi bẹ̀rẹ̀. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni iṣẹ́ ìrun kíkí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a sábà láwàtà àbágbàgbò yẹ́sẹ̀ dáadáa,
a sábà máa fọwọ́ kékeré mú ètò ṣáájú yẹn nítorí wá kàn yẹn láàmà lébọ̀ ìrun láàmà lébọ̀ ànílé khutba ìrun júmọ́ méjì ni iṣẹ́ ti mẹ́mẹ́ tó jẹ́ ọ̀ranyàn méjì ni iṣẹ́ ti mẹ́mẹ́ tó jẹ́ ọ̀ranyàn alákọ̀ọ́kọ́ òun náà ni khutba júmọ́ táàmà sí útúbà báwọn bàbá wá sí máa ń ọgbọ̀ útúbà mẹ́ni pé speech ọ̀rọ̀ tí ìmáàmù tí ó sọ fún wa ní júmọ́ kó tó di pé á kí ìyàn ní wọ́n ń pè ní khutba ìyẹn ni wípé iṣẹ́ àkọ́kọ́ nínú júmọ́ nínú ọjọ́ júmọ́ òun náà ni khutba júmọ́ iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìrun gangan fúnra rẹ̀ náà ẹnu kò lọ́dọ̀ àwọn onímọ̀ yìí pé tí nǹkan bá pé méjì ìkan ojú kan lọ ọ̀ranyàn ni tí nǹkan bá jẹ́ mẹ́ta ìkan ojú kan lọ láàrin wọn ọ̀ranyàn ni bẹ́ẹ̀ gbogbo tó bá ti pé méjì ọ̀dọ̀ ọ̀ranyàn yé ká kíyèsí káwé tó ní ọlájú bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀sìn náà rí tàbá wá sọ pé ọ̀rọ̀ ọjọ́ júmọ́ iṣẹ́ méjì ní bẹ́ẹ̀ a máa ṣe kútúbà a sì máa kírun ọdá ìwà ẹjọ́ pé tàbá ní ká ní ìpèsè bákan náà ní méjèèjì wà lẹ́fù kan náà méjèèjì wà ìdáhùn ní pé kìí ṣe lẹ́fù kan náà wọ́n jura wọn lọ èwo lójú kan lọ èèwọ̀n lójú kútúbà lọ Allahu akbar torí pé kútúbà ó ṣeé ṣe kọjá sí wípé ẹni tí ń ṣe àtàwọn tí ń gbọ́ ó ṣeé ṣe kọjá sí wípé wọ́n máa ẹni tí ń ṣe fún àwọn tí ń gbọ́ àwọn tí wọ́n ń gbọ́ náà wọ́n mọ̀ wọ́n tí ń ṣe ṣùgbọ́n ìrun fún ara rẹ̀ táládojú ẹ̀kọ́ jẹ máa ọlọ́run ọba àti ọ̀tẹ́lẹ̀ èyí fi ayé pé gbogbo nǹkan tá a bá ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ẹni pé tó bá sí pé ọlọ́run ládojú rẹ̀ kọ kì í ṣẹgbẹ́ gbogbo nǹkan tá a bá ń ṣe lórílẹ̀ ayé nígbà tí kútúbà àti ìrun júmọ́ tí wọ́n pàdé nígbà tí kútúbà àti ìrun júmọ́ pàdé tàwa rí pé ìrun kìí ṣẹgbẹ́ kútúbà náà ó yẹ wáyé pé ìrun gbogbo tàbá dojú ẹ̀kọ́ ọlọ́run ọba azza wa jal kò sí ìfiwé kankan náà sẹ́ta bá ń ṣe lórí ayé nígbà tó wá rí báyẹn tí kútúbà wá láàyè ńlá tó tóbi tó báyẹn nínú ṣẹ̀ríà ó yẹ ká mọ̀ dájọ́ rẹ̀ ó sì yẹ ká mọ̀ kí lọ́lọ́run ọba fẹ́ ń bẹ̀ kí dẹ̀ ni ànábì wa sallallahu alaihi wasallam tí wọ́n gbé kalẹ̀ nípa rẹ̀ kìí sí pé ákàmà lọ́kàn lásán ákàmà wò bá ti gbọ́ kútùbà náà ní kìí sí bẹ́ẹ̀ kútùbà lófin o nígbàtà bá wọ náà ń sì á máa rí ibi tí a kù sí á sì máa rí ibi tí a dá sí náà nínú ẹ̀kọ́ tòní onímọ̀ gbé kalẹ̀ pé al-khutbah wọ́n ní al-khutbah òun náà ni wáàsì ìbánisọ̀rọ̀ wáàsì tàbí kápẹ̀ ní ìbánisọ̀rọ̀ al-khutba kìí sàdúwà o kìí sí kìí kìí sàdúwà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àsìgbọ́ wa lọ́dọ̀ wa ń gbé báyìí wọ́n fẹ́ ṣe khutba fún àwọn èèyàn ti tẹ́wọ́ kìí sí àdúwà o nínú gbólóhùn ṣẹ̀ríà wọ́n yí pé khutba ládùá wọ́n yí pé kí ni khutba ládùá láti lọ abẹ ní ìlú láti pe àkíyèsí fún gbogbo àwọn èèyàn wa tó jẹ́ sí wípé àìmọ̀ kan ti jẹ́ kí wọ́n fi búrẹ́dì kó omi ọbẹ̀ wọn bí wọ́n ti máa ń sọ ní èdè Yorùbá wọ́n ti fi katapila wọ́n ti fi afẹ́sì oko mọ́ wọn lọ́wọ́ wọ́n ti fi kó lọlé káfí wọn sákèèsí wípé gbogbo àdúrà tí Ànábì wa máa ń ṣe sallallahu alaihi wasallam èmi ọmọ àdúrà kankan tí Ànábì máa ń ṣe tí wọ́n ó ní khutba tó ṣe lẹ́yìn àdúrà ẹ̀gbọ́n bá wọn ẹ̀yìn pé aka súrátù Yásìn wọ́n ní khutba tí wọ́n kà lẹ́yìn súrátù Wáqi'ah wọ́n ní khutba tí wọ́n kà lẹ́yìn súrátù Mulk wọ́n ní khutba ẹmà tún ka Kùránì nìkan wọ́n tún ní khutba tí wọ́n kà lẹ́yìn àmì ọmọ wípé àgbàwá kan wá wọ́n á sọ pé nígbà tí wọ́n ṣe báyìí tí wọ́n á fà tó bá bí matánìsì àwọn aláàfáà bá délé ọmọ bàbá ọmọ àbí ní a bá ṣe aláàfáà ẹbẹ̀rẹ̀ sàlátù fún ti ọlọ́run tí a ń ṣe ní ẹtí máa ṣe mọ̀kànlùmọ́ àti mọ́ta àfáàfẹ́ ka kútúbà ń bò lẹ́tí rí sọ́bẹ̀ ọ̀ngbọ́mi lórí Facebook báyìí tó bá ti ẹ̀sìn máa ṣe lọ́dọ̀ ọ̀nà báyìí ní ọba ti rí kútúbà yẹn jíárì níjò lànàbì lọ bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam tó bá ń ka kútúbà so kútúbà yìí ṣe àdúrà nínú èdè Islam nínú ṣẹ̀ríà Islam kútúbà òun náà ní speech ọ̀rọ̀ tààfin sọ kò sí kútúbà
èyí tá a máa ń ṣe ń bi nìka kìí ṣe àdúrà wá sí ọ̀gbọ̀n bá ń torí pé ẹlòmíì lè lọ pé khutbatul haja nǹkan khutbatul haja speech ni náà wá sí kò sí rọ́bà náà kankan bẹ̀ àbí ń bolùkọ́ wá kí ń bolùkọ́ wá rí dáwà lẹ́yìn máa sáájú sòtórí ìdí eléyìí ká lo àǹfààní yìí ká fi gbá yí pé mọ́jẹ̀kẹ́nì kan wá tan ọjẹ́ mọ́ láyé bí pé àdúrà yóò àwọn aláàbọ̀ fi gàrí tíra dẹ̀ ní kútúbà kò sí tí ń jẹ́ kútúbà tí wọ́n ń pè ní àdúrà kútúbà is a speech ká bá àyàn sọ̀rọ̀ ká láàyàn lọ́yẹ̀ ká pèyàn sákèésì iná ni tó yíwa bá mi tó opportunity pé a kọjá lára kútúbà jùmọ́ iná ni a fẹ́ lò láàrin ní pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ máa gbé bá wa rí wọ́n fẹ́ ṣe kútúbà kan fún wa àbí yọ́ àkọ́ fún wa pé kútúbà dúà báyìí kò sí sí jẹ́ báyìí wọ́n wá ní àkútúbà tá a bá fẹ́ ṣe kútúbà níjọ́ jùmọ́ bóò ni ànábì tí wọ́n ń ṣe sallallahu alaihi wasallam wọn kà àdìtọ̀ bá pé ànábì náà wọ́n má كان رسول الله صلى الله عليه وسلم يأخذ يوم الجمعة قائما ثم يجلس ثم يقوم قال كما يفعلون اليوم نعم وهي واجبة لمعاملته صلى الله عليه وسلم عليها وعدم تركه لها أبدا مع قوله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. نعم tàbá sọ̀rọ̀ khutbah ńjọ́ Jímọ̀ ẹ jẹ́ ká lọ mọ̀ yí pé àwọn abala tí a treat pọ̀ ń bẹ tàbá sọ pé khutbah ńjọ́ Jímọ̀ wáàsí a wo irú ọ̀rọ̀ wo ni Ànábì máa ń sọ àkọ́kọ́ ní sallallahu alaihi wasallam báwo ni tí sọ ṣe sọ jẹ́jẹ́ ni àbí jágbe mọ́ ó di méjì wá a tún wá wo nǹkan mí náà níbẹ̀ níbo ní ti dúó báwo ní ti ṣe níbo ní ti dúó bákan náà tó bá tún dúó láàyè ní ti dúó sí ọmọ ń jókòó ní àbí máa ń nàró àbí gbogbo ẹ̀ jókòó ní àbí gbogbo ẹ̀ ìnàró gbogbo eléhùn ni wọ́n yẹ̀wò báwo wá lẹ́yìn tí wọ́n ń bá sọ̀rọ̀ gbọ́dọ̀ sí ara khutbah náà báwo lẹ́yìn tí wọ́n ń bá sọ̀rọ̀ gbọ́dọ̀ sí báwo ni ẹ̀yin tí wọ́n ń bá sọ̀rọ̀ gbọ́dọ̀ sí tó bá jẹ́ sí pé ẹ ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ báwo lẹ́ẹ̀ ti ṣe ká ní pé ẹpẹ́kẹ́ tó dé tó sì ń ṣe khutbah lọ́wọ́ báwo ni ìdájọ́ tó jẹ máa yí tẹ́ ti jókòó gan tàbí tẹ́ ti dúró tẹ́ ti fẹ́ gbọ́ khutbah tó bá àwọn nǹkan yẹn ó náà ni wọ́n gbé wá fún wa torí bí Ànábì wa sallallahu alaihi wasallam wọ́n ṣe khutbah tó pọ̀ láyé alayhi salatu wassalam tàbá ka yí ẹ̀ ní ìsìnwọ́n náà máa ka bóyá ọdún mẹ́wàá 50 kí ni ọjọ́ kan 52 ní ọ̀sẹ̀ kan 52 times 10 kí ni ó mú àfà ìrun Jímọ̀ nìkan ó ní khutbah istisqa ó ní khutbah khusuf àbí khusuf Ànábì a máa ṣe khutbah míì náà sallallahu alaihi wasallam tí ó bá wọn sọ̀rọ̀ sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé Jábìr ibn Samura nínú rìwáyà kan láti mọ̀ pé khutbah náà pọ̀ ọ́n challenge àwọn kan tí wọ́n ń ṣe wọ́n dá ní ilẹ̀ níbi khutbah ó ní laqad sallaytu khalfa rasulillahi sallallahu alaihi wasallam akthara min 1000 salat ó lóun ti kí èèyàn lẹ́yìn Ànábì tó tó 1000 sallallahu alaihi wasallam tí wọ́n ṣe khutbah mẹ́ ó tó 1000 tí wọ́n ṣe khutbah mẹ́ ẹ̀rí tí ó fi wáyé pé in tí Ànábì practice pọ̀ ní sallallahu alaihi wasallam àdíjà mọ́ wá fún aláàrin wọ́n fẹ́ fi sọ díẹ̀ fún wa nípa khutbah ní wọ́n sọ kí láfẹ́ mú jáde mẹ́ wọ́n ni Ibn Umar radiyallahu ta'ala anhuma qala kana Rasulullah sallallahu alaihi wasallam yakhtubu yawm al-jum'ati qa'iman thumma yajlis thumma yaqum qala kama yaf'aluna al-yawm Abdullah ibn Umar wọ́n bẹ́ gbé wá fún wa yí pé tí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam tó máa fẹ́ bẹ̀rẹ̀ khutbah báwo ni a ṣe bẹ̀rẹ̀ báwo sì láàrin ẹ̀ ṣe rí báwo sì ní ìparí ẹ̀ náà sí máa ń rí ìbẹ̀rẹ̀ rẹ̀ o náà ni pé wọ́n lójíṣẹ́ Ọlọ́run àwọn ṣe khutbah ńjọ́ Jímọ̀ sallallahu alaihi wasallam qa'iman lẹ́ni tó dìde ẹni bí wọn kì í ṣe khutbah ní jókòó wọ́n máa ń ṣe khutbah àwọn ní ẹni tó dìde sallallahu alaihi wasallam àwòrán kan ní agbíwá fún
wọ́n bẹ̀rẹ̀ khutba lẹ́ni tó dìde lẹ́yìn ìgbà náà tí wọ́n bá ṣe khutba lẹ́ni tó dìde náà wọ́n wà jókòó ó jókòó padà lẹ́yìn wá gbà náà wọ́n tún wá dìde yẹn ni pé khutba alákọ̀ọ́kọ́ òun náà ni ti yàkó mọ́ àkọ́kọ́ yẹn kọ́ ìmọ̀ ìjókòó ráńpẹ́ òun náà ni tó mọ̀ yẹ jìbì khutba ẹlẹ́ẹ̀kejì tó mọ́ yàkó yọ́wà dìde síbi khutba ẹlẹ́ẹ̀kejì sílẹ̀ khutba ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá dìde yẹn tí wọ́n tún jókòó bí wọ́n ní jókòó mọ́ ó fi yọ wáyé pé nínú hadith eléyìí nìsín a rí ìdìde méjì ń bẹ ìjókòó mẹ́rin làwọn arí ọbẹ̀ náà lérè wá ìjókòó mẹ́rin lárí mẹ́ ẹyọkan lárí tí wọ́n ti ẹ̀dà a rí ìjókòó ẹyọkan a rí ìdìde lẹ́ẹ̀mejì wọ́n gbé ìjókòó àkọ́kọ́ mì níbi báyìí ìjókòó méjì náà ní ń bẹ ìjókòó mélòó méjì náà ní torí pé bí ìmáàmù bá kọ́kọ́ dé ìjókòó ní ọkọ̀kọ́ jókòó ara àwọ̀ràn tọ́lọ́wọ́n fẹ́ràn Ànábì sí wa ní sọ́ọ̀bá ààrẹ tí ìmáàmù bá kọ́kọ́ dé ìdìde ní ọkọ̀kọ́ dìde tàgbọ́ wà ní ìdìde ọwà jẹ́ mélòó wà ní yóò di mẹ́ta tí ìmáàmù bá kọ́kọ́ dé ìdìde ní ọkọ̀kọ́ dìde kí ni yóò ṣe yóò sàlámù assalamu alaikum tó bá sálámà tán ìdìde kan lẹ́yìn ìgbà náà yóò wà jókòó méjèèjì ìdìde àkọ́kọ́ àti ìjókòó tó tẹ̀lé yẹn àdìsí eléyìí kò sí kíni kò gbé wá fún wa àdìsí mi gbé wá fún wa ó fi wáyé pé dídìde mélòó ní ń bẹ nínú iṣẹ́ khatib iṣẹ́ tí ó ṣe khutba àjọ jimá dídìde mélòó ní mẹ́bẹ̀ mẹ́ta ìjókòó mélòó méjì tó bá ti ń dé ìdìde ní ọwà yọ sálámà wáyé sálámà tán yóò fi kalẹ̀ sí ẹni tí ó pè wọ́n máa pè wọ́n lọ́ntì ẹ̀ tí wọ́n bá pè wọ́n tán ìgbà yẹn láti wá bẹ̀rẹ̀ títò lílo àdéhìtì ó fi yára pé Abdullahi ibn Umar ní tó bá wọn ń bí òun náà ní tó jẹ mọ́ khutba jùmọ̀ ó fi yíwa yí pé dídìde àkọ́kọ́ yẹn àti jókòó àkọ́kọ́ yẹn hájà ní bùkátà lọ́jọ́ wọn ó sí kìí sára iṣẹ́ khutba tó yíwa báwọn torí pé ẹni tí ó pè ń gbọ̀ bá pè ń tán ní khutba tó bẹ̀rẹ̀ ibẹ̀ ni àdéhìtì ti wá gbé nígbà tí wọ́n bá pè ń tán tẹ́ni tí ó ṣe khutba bá fẹ́ bẹ̀rẹ̀ khutba rẹ̀ kí ni yóò fi bẹ̀rẹ̀ ìdìde ni náà sọ pé yakhtubu yawm al-jumu'ati qa'iman ìdí nìyẹn nígbà khutba bá fẹ́ bẹ̀rẹ̀ ni ó ṣe dídìde yẹn tẹ́mọ́ wá dìde wọ́n wá sí khutba lọ sallallahu alayhi wa sallam dídìde yìí lórí khutba yìí fẹ́ni tó ní agbára láti ṣe àwọn onímọ̀ ní májẹ̀mú àwọn onímọ̀ ní mélòó májẹ̀mú fẹ́ni tó lágbára láti ṣe ọ̀ràn yẹn ni ọgbọ́dọ̀ sí tó bá lágbára láti ṣe tí ó bá wá lágbára àtọ̀ ní ìdájọ́ rẹ̀ kó jókòó kó ṣe khutba náà a masala yé lẹ́yìn tó bá yàpọ̀ náà al-muhim ó ní tí wọ́n bá wá dìde tí wọ́n ṣe khutba tán wọ́n wà jókòó ìjókòó yìí ráńpẹ́ ni o tó ní táìmù kan kò ní táìmù kankan ṣùgbọ́n ní táàmà ní pé kì í gùn látọ̀dọ̀ Ànábì wa alayhi salatu wassalam ní pé wọ́n jókòó ìjókòó tí wọ́n jó yìí wọ́n ó fi mú ìsinmi ráńpẹ́ wáyé ara àwọn tí bẹ́ẹ̀ súnnà nìyẹn sallallahu alaihi wasallam Ànábì wa sallallahu alaihi wasallam tàbá dìde ká khutba tán á jókòó ráńpẹ́ summa yajlis lẹ́yìn gbàtà wá jókòó ráńpẹ́ tán summa yaqum yọ́wà dìde padà yọ́wà sí khutba ẹlẹ́ẹ̀kejì Abdullahi ibn Umar radiyallahu anhu wọ́n wá bẹ́ẹ̀ sí kankan ilẹ̀ fún wọn bẹ̀yẹn wọ́n ní qal kama yaf'aluna al-yawm bí wọ́n ti ń ṣe lónìí gẹ́lẹ́ ní Ànábì sí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tí Abdullahi ibn Umar sọ láàrin ohun fún wa ní àkọmọ̀nà wípé súnnà gbòòrò lásìkò tí wọ́n ń sọ̀rọ̀ àná bídíà ò tí wọlé kama yaf'aluna al-yawm táwà ilé sọ pé wọn káwà tá ń kí ní ìsìn káàkiri kama yaf'aluna al-yawm bánà bí ti máa ń ṣe gànyà sí ní ìsìn yaf'aluna tí àwọn Abdullahi ibn Umar sọ lè kìí sí àfá nìkan àtàfá àtàláàfá tí wọn aláàfá ní ẹni tí ọ̀fá àfá àtàláàfá àti gbogbo aráàlú tó jẹ́ mùsùlùmí in tí Ànábì ń ṣe ń gbà yẹn iná wọn ṣe ní sallallahu alaihi wasallam ó fi wá pé àkókò yẹn dáa púpọ̀ ó sì dáa náà khairul quruni qarni hada thumma alladhina yaluna
ó fi wá pé ọ̀rọ̀ ńlá Ànábì ti sọ kalẹ̀ sallallahu alaihi wasallam ẹnu tí wọ́n gbà ní ìdájọ́ wípé ká máa yafaluna al-yawm ká máa yafaluna al-yawm pé ìrun jùmọ̀ bá Ànábì ṣe kí ní àwọn ṣe ní ìsìn ẹnu wọn ọgbà ọkà máa rí àlàfíbọ̀ kọ̀ọ̀kan máa sásì kọ̀ọ̀kan náà àwọn ilé ìyá ẹ̀ wọ́n ń sí bá Ànábì ti sí ṣùgbọ́n majority báyìí rádaràdá iná ni wọ́n ti ń gbé tí ó yìí fi wáyé pé àsìkò tí Abdullahi ibn Umar ti ń sọ̀rọ̀ yìí fún tí ń kọ́ àwọn tàbíùn àwọn akẹ́kọ̀ọ́ wọn tí wọ́n ń kọ́ wọn ní ìmọ̀ yìí ó fi wáyé pé súnnà sí kíni ọgbàlẹ̀ dáadáa náà oníwọ̀nyí wájíbà ọlọ́run ayẹn ní ká ṣe khutbah ó àfáà wá ń sọ pé ọ̀ràn yẹn ní ká ṣe khutbah kí wá lọ́fà tó fi jọ́ ọ̀ràn yẹn ní pé tí a bá kírun tá a ṣe khutbah sáà nírun ní jùmọ́ àwọn láàrin a lọ ṣe khutbah ẹ̀rin kìí ṣe rí ìṣàwàdà kí lọ́fà tá ń sọ báyìí wọ́n lè mọ̀ wá rọ̀bà tí hì sallallahu alaihi wasallam torí kí òjíṣẹ́ ọlọ́run ò fi ilẹ̀ sallallahu alaihi wasallam nínú àwọn ojú ọ̀nà tá a fi máa ń sọ pé nǹkan jọ́ra yẹn ìkànnì yẹn jíṣẹ́ ọlọ́run ọba fi ilẹ̀ rẹ̀ láyé títà ń ṣe kíní ẹ̀dì kíní yẹn ọ̀dọ̀ràn yẹn láì sọ fún wa pé ọ̀dọ̀ràn yẹn ẹnu pé kò fi ilẹ̀ rí yẹn ó ti dọ̀ràn yẹn fún wa nínú àwọn turuku ìjábìl amr fi din nínú àwọn ọ̀nà tá a fi máa ń sọ pé kíní fi ọ̀ràn yẹn ní ẹ̀sìn náà ni pé kó jíṣẹ́ ọlọ́run ọmọ fi ilẹ̀ àìfi ilẹ̀ rí yẹn ọ̀fi àbọ̀ràn yẹn nìkan wọ́n ní torí kò jíṣẹ́ ọlọ́run ọba ìmọ̀ ń ṣe gbogbo àádọ́mù tẹ́lẹ̀kì láha àbàdà àti pé kò fi ilẹ̀ rí láyé wọ́n tún wá mẹ́rin ní wà lẹ́gbẹ̀ẹ́ wọn máa qawlihi sallallahu alaihi wasallam kama ra'aytumuni usalli wọ́n tún mẹ́rin general wa ànábì sí ní ẹ máa kírun mo sí ní ẹ máa kírun bí ẹgbẹ́ sí mo tí mò ń kírun tó ẹ̀rí eléyìí ó ọlọ lẹ́bàrá kan ní ọkọ̀ lọ́wọ́ torí pé ìrun yàtọ̀ sí khutbah tó yí wa báwọn ká ní pé kò sí ẹ̀rí mìíràn ní àìlèfẹ́ lè ṣẹ̀rí táwa àgbà torí pé khutbah ó yàtọ̀ sí ìrun khutbah yàtọ̀ sí ìrun àwọn àgbà ń sọ́lú kama ra'aytumuni usalli àwọn àfisẹ̀ lórí pé nǹkan kan wá dọ̀rọ̀ yẹn fánà khutbah náà ká nígbà Ànábì fílẹ̀ rí lẹ́ẹ̀kan sallallahu alaihi wasallam àbí jù bẹ́ẹ̀ lọ àbálẹ́ bí ní ìtọ́sọ́ fún pé kìí sọ̀rọ̀ yẹn a nílò ànípè lọ́rọ̀ yẹn ṣùgbọ́n fi wáyé pé àìmá fílẹ̀ rẹ̀ yàní sallallahu alaihi wasallam ó fi wáyé pé ọ̀rọ̀ yẹn ní ká ṣe khutbah ní Jumu'ah àwọn hadith yìí tí wọ́n kó wá fún wa yìí wọ́n ní yóò jẹ́ ká máa mọ̀ wípé khutbah ọjọ́ jímà mélòó ni jama méjì mélòó ni méjì a sì máa búta bá fẹ́ ṣe khutbah ájìdì kí ájìdì sí ní ìpìlẹ̀ rẹ̀ ní àtọ́fà pé àwọn onímọ̀ kan lọ́rọ̀ yẹn ní ọwọ́lọ́ dìde tó bá lágbára tó bá lágbára ní àní kó jókòó láti ṣe khutbah kí ló fà tí a fi sọ yìí tí a fi lọ́rọ̀ yẹn wọ́n tí kì í bá sọ̀rọ̀ yẹn báwo wá ní tó bá jẹ́ sí pé a ní kì í sọ̀rọ̀ yẹn bóòlù fẹ́ túmọ̀ وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما níbo lọ fẹ́ túmọ̀ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tàbá ní kìí sọ̀rọ̀ ẹ̀ ní káàdìdì ká khutbah ìjọ ìjúmọ́ fẹ́ntọ́ lágbára wọ́n níbo ní ó ṣe jókòó tánàbí ìjókòó ìná sọ̀rọ̀ làwọ̀sán tẹ́wọ̀n pé ìjókòó kan bẹ̀ ọ̀rẹ́ ìdí ó ti wà lórí ìjókòó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ṣe khutbah mìíràn àwọn lè mọ́mù kan gbà kan orí khutbah wọn ìjókòó báyìí lórí àga tó bá ṣe khutbah tán alákọ̀ọ́kọ́ ọmọ ìjọ àṣì yóò wà sọ̀kalẹ̀ wọ́n fẹ́ jókòó okó alábàárà yóò wà sọ̀kalẹ̀ lórí àga yóò wà jókòó ní ilẹ̀ẹ́lẹ̀ yóò tún wá dìde yóò tún wá bọ́ sórí àga padà wọ́n ní tó bá jẹ́ sípá bá ń jókòó sí khutbah àìní ráì sí ìjókòó tí sẹ̀rí àmọ́wá ìmọ̀ ojú mélòó bá ní ojú méjì wọ́n ní torí ìdí eléyìí dídìdì ṣe khutbah ọ̀ràn yẹn ọlọ́run yẹn ni náà nínú àdíìsì wọ́n ló fi wáyé pé khutbah Jumu'ah méjì ni bóò méjèèjì ó ṣe rí ìwọlọmọ bó ti ṣe nǹkan rẹ̀ lárúbáwá rẹ̀ níbi tí máa ń ṣe khutbah sallallahu alaihi wasallam Arabic báwo ló ti ṣe tiẹ̀ tó bá jẹ́ sí pé àwùjọ tó wà àwùjọ tí wọ́n gbọ́ lárúbáwá ní bismillah ògbé lárúbáwá rẹ̀ náà sí méjì ó ṣàlákọ̀ọ́kọ́ òjìṣẹ́ lẹ́ẹ̀kejì tó bá yẹ fáwùjọ tó wà wọn ọ̀bá lárúbáwá ó sọ lárúbáwá díẹ̀ ó fi ṣe alákọ̀ọ́kọ́ kó sì ṣe ìtumọ̀ sí ẹlẹ́ẹ̀kejì tó ń yí wa báyìí bó bá sì wẹ́ ó lè gé lárúbáwá mọ́ Yorùbá lálákọ̀ọ́kọ́
kọ́ wá sẹ́yìn Yorùbá díẹ̀ kan kù tó wá tẹ́lẹ̀ kejì òdìdé òsè náà mọ̀ wá jẹ́ bá ń pé kútúbà jùmọ̀ mélòó lápẹ̀ méjì ẹ wá lọ mọ̀ pé àwọn inú masala yìí pé ká ní pé èèyàn bá fi kan lẹ̀ tó ṣe kútúbà ẹyọ kan tí ó wá tẹ́lẹ̀ kejì ẹ lọ mọ̀ pé ń bẹ́nu àwọn onímọ̀ tí wọ́n ní òtò nírun náà ṣùgbọ́n ètò orinlẹ̀ jù náà ní kó ní ọkàn fi ń tọ́ lọ́lọ́lá jù lẹ́nu kútúbà ti ṣẹlẹ̀ ẹnu pé kò pé méjì náà tó bá wáyé tí pé ọba ṣẹlẹ̀ sí ẹni tí gbàgbé àwọn kan ní ọlọ tó ń kí ni ọlọ tó ṣe kí níbi tó wáyé pé àwọn tí wọ́n pè lọ́rọ̀ yẹn bá ṣùgbọ́n ìtọ́rin ilẹ̀ jùlọ ni pé kì í sọ̀rọ̀ yẹn o béèyàn bá gbàgbé láti ṣe kútúbà méjì tó ṣe ọkàn péré tó wá fi lọ kírun fún àwọn ènìyàn kò sí láì fílẹ̀ ṣùgbọ́n kò dá tó kó ṣe méjèèjì náà nínú àwọn nǹkan tí ń bẹ nínú hadithi tí a tó máa kíyèsí òun náà ní pé àwọn sàbí Ànábì radiyallahu anhu pàápàá jùlọ irú Abdullah ibn Umar radiyallahu anhu àtàwọn bẹ́ẹ̀ tí wọ́n jọ wọ́n bá ní wọ́n kì í lọ júmọ́ lẹ́ńtọ́ lọ lásán tí ò lọ tọkàntọkàn tó yàtọ̀ sí tọ́pọ̀lọpọ̀ wá ń ṣe nísìn Abdullah ibn Umar tó gbóyà láti máa sọ̀rọ̀ rẹ̀ radiyallahu ta'ala anhu tó gbóyà láti máa sọ̀rọ̀ rẹ̀ kana Rasulullah sallallahu alaihi wasallam yakhtubu يوم الجمعة قائما ثم يجلس ثم يقوم قال كما يفعلون اليوم ثم tó fi lọ ṣe report fún wa ipò ti ṣe Ọlọ́run báyìí ní máa ṣe orí wa yí pé wọ́n mọ́nítọ̀ wọ́n náà tó bá lọ jùmọ́ àmọ́ lọ lásán mọ́nítọ̀ báwọ́ lọ jùmọ́ àti ẹlẹ́kọ̀ọ́ bá wà mẹ́ mọ́nítọ̀ gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ torí ń tọ́ lọ kọ́ lẹ́kọ̀ọ́ nìyẹn bọ́ọ̀lọ yìí náà má lọ lásán rí pé ojú láì tẹ̀dá ó lè fi wáyé pé àwọn sálàf wọn a máa sojú kòkòrò bó lákáwọn orí náà rí ẹni tí ń ṣe kútùbà bí wọ́n sáà sí bá fẹ̀ bó ṣe fẹ̀ tó ìnáà ní ìtìmí bá wà ń gbọ́n bẹ̀yẹn pẹ̀lú ẹni tí ń ṣe kútùbà tó wà nípa rí ń bẹ̀yẹn ẹni tó wà láàrin báyìí ọ̀dà ìjọ ọlọ́nbí kútùbà níbi ìrún ọlọ́lájú ẹni tó wà ń bí lọ ṣùgbọ́n bí kútùbà ẹni tó wà lọ́ọ̀kan ìkìsẹ̀gbẹ́ kúrò láti wá sí àti ti dé kó jókòó ní ìmọ̀sọ́fúnra wọ́n àbí sáfà ẹlẹ́ẹ̀kejì àbẹ̀lẹ́ẹ̀kẹta kọ sẹ́ńtà ìmọ̀ wà sẹ́ńtà ìmọ̀ jọjúmọ́ bí sọ́fùlà wà bá bọ́mọ ọlọ́njọjúmọ́ májọ bọ́mọ ọlọ́nbí ìhun yòókù ní kútùbà náà ṣùgbọ́njọ́ kútùbà tó bá dé tó yẹ pé bẹ́ẹ̀ ni ààyè wà ní sọ́fùlà wà fún tí ó sì fẹ́ ọjọ́ júmọ́ àdẹ̀ ni tí wọ́n ṣe kútùbà mo lọ́dọ̀ àjòjò kó dúró sí sọ́fù sáání láyìn ẹlẹ́ẹ̀kejì jẹ́ ń bẹ́ mí báyìí láàrin sẹ́ńtà tó ti máa rí khatib láyìn alákọ̀ọ́kọ́ kó àyè kan bẹ̀yẹn ó sì ní rí ẹ̀ tí ń ṣe kútùbà jọ́nà ní rúbẹ̀ mo lọ́yẹ kó dúró sí dúró ní ààyè ibi tó ti rí ìmáàmù torí pé ìmáàmù jùmọ̀ ẹ̀ka lọ́sẹ̀ wákàtí márùn-ún lè bá kọ ìbọ̀ wà ní sọ́fùlà ó wà kódà kó sí gbọ́lọ́n lọ ọ̀sán ju ti kútùbà jùmọ̀ àlọ́ náà wọ́n ní àwọn sàbí Ànábì radiyallahu anhu wọ́n tètè máa ń dé wọ́n máa ń sojú kò láti capture gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ ní jùmọ̀ ìyẹn lọ́mà tó jẹ́ sí pé ẹni tó gbọ́rọ̀ yìí wá ló fi gbà wá fún wa ó ní a máa ṣe kútùbà lórí ìnàró lẹ́yìn ìgbà náà yóò jókòó lẹ́yìn ìgbà náà yóò tún wá ṣe dídìde padà yóò wá ṣe kútùbà ẹlẹ́ẹ̀kejì sallallahu alaihi wasallam wọ́n ní àǹfààní tó wà níbi ká máa ṣe kútùbà lórí ìdìde nínú ṣẹ̀ríà ọ̀pọ̀ gan nínú ẹ̀ òun náà ni wípé ẹ̀sìn ọ̀làjú lẹ̀sìn Islam ẹ̀sìn kí ni ẹ̀sìn ọ̀làjú lẹ̀sìn Islam láti jẹ́ tó ti dé náà ló ti mọ́làjú wa ìwọ tó bá wà ní Islam tó bá ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ ìwọ lọ yọ̀bọ̀yọ̀bọ̀ fún ara rẹ̀ Islam ló sì jẹ́gẹ̀dẹ̀gẹ̀ nínú ọ̀làjú tí ń bẹ láyé táwọn òyìnbó náà ń lò ní ìsinmi gbogbo ẹni tí ó bá bá wọn èèyàn sọ kódà gbogbo àwọn lẹ́tọ́rọ̀ àwọn kílópẹ̀ àwọn hall oríṣiríṣi táwọn èèyàn ń kọ́ kiri yẹn ó rí fún wọn ṣe àyídọ́gba síbẹ̀ stage tó ti dúró táwọn èèyàn fi máa rí wọ́n ń pè kan ní high table àwa alákọ́kọ́ ní high table high chair and high table mímbà rí wa nìyẹn tánàbí lò sallallahu alaihi wasallam àwọn alákọ́kọ́ nìyẹn bàbá fẹ́ pọ́n àyàn lè jọ́ mi mímbà yìí a máa mú wá sórí mímbà rẹ̀ lò bàbá fẹ́ họ́nà àwọn èèyàn kan pé ẹ mọ́ wá sí orí òkè mímbà yìí tó gòkè gbogbo jẹmọ́ náà wà máa ọ̀bẹ́ àrí ọwọ́ bó nìyẹn ọwọ́ high table náà ká ṣe kútùbà lórí ìnàró
lẹ́yìn ìgbà tá a gun ayétèbù tán ìṣókè ọbọ̀fìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè táwọn èèyàn ti máa ń ṣe nǹkan náà tó jẹ́ bí occasion kankan yẹn ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ tí ìbá sọpá wà conference tó bá fẹ́ sọ̀rọ̀ tí ìsọpá fẹ́ present paper tó lágbára púpọ̀ tó ní ìdíkà rest tó bá fẹ́ sọ̀rọ̀ yóò dìde gbogbo àwọn universities yẹn tí wọ́n bá ń ṣe convocation kankan yẹn bẹ́ẹ̀ kan bá fẹ́ sọ̀rọ̀ kí ni ó ṣe yóò dìde ó fi wáyé pé ó ti pẹ́ ọ̀làjú ti pẹ́ náà sẹ̀ríà ẹni tí bá fẹ́ sọ̀rọ̀ ó dáa kó rí gbogbo àwọn tí ń bá sọ̀rọ̀ ó dáa kó rí gbogbo àwọn tí ń bá sọ̀rọ̀ tó wáyé sí pé irú bíbá yìí nìsín tí mo jókòó yìí mi ò gbádùn ẹ̀ tó kọ́ga díẹ̀ ọ̀gá díẹ̀ jù yín lọ díẹ̀ mọ́kọ̀gá tó torí mi ò rẹ́yìn yẹn mi ò ráwọn tó wà lẹ́yìn yẹn ẹni tí ń sọ̀rọ̀ ó ní láti máa wo àwọn tí ń bá sọ̀rọ̀ ní àfiníkọ̀gá bákan náà àwọn tí ń bá sọ̀rọ̀ wọ́n ní láti máa wo ẹni tí ń bá wọn sọ̀rọ̀ ní àfiníkọ̀gá kútùbà jùmọ́à nínú nǹkan tá ọ̀nà tá a máa ń gba rí àwọn mùsùlùmí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ nínú ṣẹ̀ríà Islam òun náà nìyẹn kò sọ́nà míì ẹlòmí ìrí nǹkan kan mí gbọ́tọ́jọ́ ọ̀rọ̀ tó ní láárí yípo ọ̀sẹ̀ jókòtò àjọmọ́ àná ìdí nìyẹn tó fi jẹ́ sí pé ṣẹ̀ríà Islam pàtàkì ẹ̀ púpọ̀ Ànábì wa alayhi salatu wassalam wọn pàtàkì ẹ̀ púpọ̀ tó fi jẹ́ sí pé nínú hadith yìí a rí wípé kádìde ọba ṣẹ̀ríà ni ó tún wá bá ọ̀làjú àkókò tí a wà yìí ọba mọ̀ púpọ̀ bákan náà nínú nǹkan tá a tó máa rí tó tó ń bá ọ̀làjú ó ní pé téèyàn bá ṣiṣẹ́ tó bá gùn púpọ̀ dídìde ní pé dídìde gangan fúnra ara rẹ̀ kánàró kìí ṣèpìlẹ̀ tó bá ọmọ ádámà lẹ́jẹ̀ mu kìí ṣèpìlẹ̀ tó bá ọmọ ádámà ní ẹ̀jẹ̀ mu kìí ṣèpìlẹ̀ wọ́n fi máa pọ́ní ìṣèyàn pé kó dìde arákùnrin kan nígbà tí Ànábì ń ṣe kútúbà lọ́wọ́ ńjọ́ kan sallallahu alaihi wasallam wọ́n á dún dàbà wọn kí ló ṣe léyìí tó dúró kalẹ̀ ìjọjúmọ́ àná kí ló ṣe léyìí tó dúró kalẹ̀ àwọn tàbí bá sọ pé ọjẹ́jì nǹkan mélòó kan pọ̀ fẹ́ sí ó lè sọ wípé òun ò ní jókòó òun wà náà òun ó sì gba àwẹ̀ tí ó fi dálẹ̀ bí ẹni pé nǹkan mẹ́ta tó sọ náà ni òun ò ní jókòó òun ò ní ṣe kíni òun ó dùn náà òun ò sì ní òun ó gbà àwẹ̀ láti àkókò yẹn tí ó fi dálẹ̀ ẹjọ́ náà àwọn ìbìnrin ẹ̀pá láṣẹ kókò lóòrùn ẹ̀pá láṣẹ kó jókòó kókò lóòrùn wọn á yan ọ̀dà kó parí àwẹ̀ rẹ̀ torí gbé àwẹ̀ náà ní ìjọsìn à ń fẹ́ ẹni à ń sá ẹni lóòrùn bí èlùbọ́ yẹn kì í sára ẹ̀sìn Islam à ń fi ìyà jẹrẹ ẹni mọ́dú kalẹ̀ lásán kì í sára ẹ̀sìn Islam torí pé Ọlọ́run ọ̀ràn wa pé ká wá wọnú Islam ká lè bá a sórí ibú ọ̀ràn wa ní àwọn wọnú Islam ká lè bá a nírọ̀rùn láyé wa kẹsìn ó lè bá a tọrọ wà lọ́rùn àtàyé wa wọn ni ló fi jẹ́ sí pé dídìde fúnra nínú tá a fi jẹ́ ìyẹn yá ni mọ̀ wá rí báwọn tí bùkátà bá gbé wa sí ká dìde á dìde bùkátà wá gbé wa pé ká dìde níbi kútùbà jùmọ̀ nígbà tí a sì gbọ́ bùkátà dé ààyè kan kí ló yẹ ká ṣe padà ká sinmi wọ́n ní sinmi tí wọ́n ní ká jókòó tánà bí máa jókòó yẹn sallallahu alaihi wasallam ó fi yé wáyé pé dídìde pẹ́ ó lè affect health ẹ̀yin doctor ẹ̀yin nurse ẹ lọ yẹ̀wò gbogbo àwọn sọ́jà nígbà tá a wà ní ibìkan tá a ti máa ń ṣe dáwà àwọn ọlọ́pàá wà ń bẹ̀ lájá wọ́n kó wọn fún wa wọ́n lè tó bí 12 àwọn 12 shifting ni bí wọ́n ti jẹ́ sí pé wọ́n ti ṣe training fọlọ́pàá dídúró ni wọ́n fi kọ́ ọlọ́pàá jù bíyàn bá dúró tíyàn ní ìṣòṣì wá dúró bí ọlọ́pàá àmọ́ fi búyàn bá àbí ó ṣe á dúró bí ọlọ́pàá báyìí ní ṣe tó jókòó látàárọ̀ so training tí wọ́n máa ń ṣe fún wọn ní camp wọn tí wọ́n bá ń ṣe training fún wọn tó bá bẹ̀rẹ̀ wọ́n lè pè yóò dùn fún wákàtí 7 wọ́n máa bá díẹ̀díẹ̀ ní o ìyá ọ̀kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú 2 hours tó bá yá lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ń ṣe gbogbo ẹni lójúmọ́ wọ́n fi ṣe 3 hours tó bá yá 4 hours 5 hours tí ó fi bá débi 8 hours lórí ìdúró tí a bá ní kó ṣe 8 hours láàrin ilé ọ̀sẹ̀ méjì nǹkan tí ò wó lulẹ̀ tí ò ṣubú tí ò sì máa torí wọ́n sẹ́yìn tí kámẹ́rà tí wọ́n máa ń sọ rẹ̀ tí wọ́n máa parọ́ ẹsẹ̀ eléyìí strong ọ̀dà fún sẹ́yìn
wọ́n tètè gbà á ṣiṣẹ́ tàbí wọ́n tètè fún ní promotion. Àwọn ọlọ́pàá nǹkan tí wọ́n ṣe training fún gbà náà ẹmọ bí wọ́n ṣe pààrọ̀ wọn wákàtí kọ̀ọ̀kan láti pọ́ wákàtí kan wọ́n ti ṣe roster àwọn bíi 8 àti 12 ní ọ̀pá lẹ́yìn ìgbà tó ṣe wákàtí kan tán yóò lò ní 5 hours fún tó kàn padà wọ́n tó kàn ń wákàtí kan padà ìdúró ni iṣẹ́ ìdúró ni iṣẹ́ ẹ̀bẹ̀ ọbọ̀lọ̀ ìdúró kalẹ̀ náà ń bò jẹ́ sí pé ká dìde ìyá ni èyí sì pìlẹ̀ tó bá ẹ̀ tí ọmọ ádámà ó dúró kalẹ̀ àfi tí bá ń rìn lókun ó dúró kalẹ̀ bí mọ́tò gan bá páàkì kalẹ̀ wọ́n náà mọ̀ pé ọmọ jẹrà díẹ̀díẹ̀ àbí wọ́n ní ọmọ gbó bó wá lọ ọmọ ẹ̀dá ádámù èèyàn tẹ́jẹ̀ ń lọ lára rẹ̀ tó wá dúró kalẹ̀ nǹkan sì ẹ̀ ti èèyàn látara tó ìdí nìyẹn nígbà tó wá rí báyẹn ṣẹ̀ríà ìsìlámù wa consider health wa ó fi sọ fún wa yí pé ká jókòó ànábì wa jókòó lẹ́yìn kútúbà alákọ̀ọ́kọ́ sallallahu alaihi wasallam láti fi sinmi níwọ̀nba lẹ́yìn ìgbà náà wọ́n wá dìde síbi kútúbà ẹlẹ́ẹ̀kejì sí kútúbà alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ́ẹ̀kejì sólú sùnwọ̀n kankan táàfin máa wọ̀n pé ìkan gbọ́dọ̀ gùn jù ká lọ ìkan gbọ́dọ̀ kùrú jù ká lọ kò ló sùnwọ̀n kankan kò ní kíni kò ló sùnwọ̀n kankan kọ́ láti jẹ́ méjì náà tàkọ́kọ́ kúrú ti gbẹ̀yìn gùn tàkọ́kọ́ gùn ti gbẹ̀yìn kúrú fi gbẹ̀yìn ẹlẹ́ sáti ṣe kútúbà mélòó kútúbà méjì gbogbo kútúbà Ànábì wa alayhi salatu wassalam tí wọ́n ṣe wọn ò gbà wá ara tí a fi lọ́rọ̀ pé méjìlá gbọ́dọ̀ sí ni ẹwọ wọn ò gbà wá wípé wọ́n kí kútúbà ẹyọ kan rí àyàfi ọ̀rọ̀ ìdù ní ọ̀rọ̀ wà ń bẹ ìmọ̀ ìjú wọn ò gbà wá wípé wọ́n ṣe kútúbà ẹyọ kan rí sallallahu alaihi wasallam wọn ò sì gbà wá wípé wọ́n kí júmọ́ àkẹrẹ tí wọ́n ṣe kútúbà ń bẹ sallallahu alaihi wasallam ìdáhùn tó mú ọ̀rọ̀ kútúbà méjèèjì lé náà fi mú le pé bọ́ọ̀ bá ilé kíkan tó kékejì gan bí ìgbà tó kíkan kan náà ní a fi mú bẹ̀lẹ̀ ní náà eléyìí ni díẹ̀ nínú tí àfáà wá fi ṣe àbáwọlé níbi ọ̀rọ̀ kútùbà jùmọ́ ọ̀rọ̀ kútùbà jùmọ́ wá gùn àfáàsìká àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n kà fún àmì báyìí náà alákọ̀ọ́kọ́ wọn ni hadiyuhu náà hadiyuhu sallallahu alaihi wasallam fil khutbah kí ìtumọ̀ hadiyuhu rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé ìlànà tí ànábì tẹ́ ń pẹlẹ mọ́ sallallahu alaihi wasallam tàbá ní súnnà ìlànà ànábì náà ṣùgbọ́n hadiyu ìlànà tí ó tẹ́ǹpẹlẹ mọ́ èyí ni pé hadiyu gbé súnnà mi súnnà ò lè gbé hadiyu ṣàgbọ́yí ìyẹn ló bí tíra àfáwà Ibn Qayyim Zadul Ma'ad fi hadi Zadul Ma'ad fi hadi khairil ibad tíra àwọn yẹn tí a kọ Zadul Ma'ad yẹn tó bá túnṣẹ́ iṣu dísàlẹ̀ kòkó rẹ̀ rahmatullahi alayhi tó bá túnṣẹ́ dísàlẹ̀ kòkó rẹ̀ gbogbo tí wà fáà wá bá sọ mẹ́ta tó bá kójọ tán yẹ́wà kan parí ẹ̀ pé wàhádì yòó sọ́rọ̀ báyìí ó ti sọ àwọn ọ̀rọ̀ àwọn àfá àwọn onímọ̀ àwọn hadisi àwọn kankan tó wà yẹ́wà sọ pé wàhádì iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ akọni tó lágbára jù náà tíra yẹn tí àfá wa Ibn Qayyim ṣe jù náà ni ẹnu tí ó ti mú wàhádì yòó wáyẹn kíyàn tó lè fọwọ́ tó yà pé lẹ́yìn ni hadiyu ó ti yà fún ti ka gbogbo súnnà jọ súnnà náà lè jẹ mẹ́jọ lórí nǹkan ẹyọkan ó lè jẹ́ ọ̀nà mẹ́jọ ní máa ń gbà sí sallallahu alaihi wasallam gbà wà mẹ́ ẹ̀yìn tí ó wà sọ pé hadiyu ni ọgbọ́dọ̀ ti ṣe ìhátọ̀ ọgbọ́dọ̀ ti kọ́fà gbogbo ojúpọ̀nà ibi tí wọ́n gbà súnnà ń wá lẹ́yìn wá gbà náà jẹ́ wà sọmọ ará ìsìnkiri hadiyu wọn jù iṣẹ́ akọni tí àfa wá sí mọ̀ tí ó yẹn tó lágbára jùlọ nìyẹn gbogbo bẹ̀ ní sẹ́ gbogbo sẹ́tọ̀ wọn bẹ̀ ní sẹ́ akọni o ṣùgbọ́n bẹ̀ yẹn ẹni tí ó wọ bẹ̀ tí ó ṣe yẹn yóò ṣe bẹ́ẹ̀ yóò ṣe wàhálà jẹ́ ni wọ́n fi máa ń fún kálukú àwọn àfáà ńlá lábà ní ráǹkì pé ètò ilé lágbára jẹ́ náà tẹ́mà ní hadiyu ọkọjá súnnà lásán ló fi jẹ́ sí pé wà náà wà náà fi khairul hadi hadiyu Muhammad sallallahu alaihi wasallam hadiyu ni wọ́n wá ní àfáàwà yìí tí wọ́n kọ tíra wá yìí wọ́n wá ní hadiyuhu sallallahu alaihi wasallam fil khutbah ìtẹ́ńpẹ́lẹ́mọ́ ìlànà tánà bí ò fi ilẹ̀ sallallahu alaihi wasallam tí sáà máa ń ṣe gbogbo ìgbà jùlọ nígbàtí bá ń ṣe khutbah lọ́wọ́ wọ́n wá kà wá fún wa wọ́n kọ́ àwọn hadisi wa tàbáwò a máa rí tó nǹkan bí mọ́kànlá tó wà ń bẹ gbogbo mọ́kànlá la fẹ́ sáré kàlẹ́ nìbí ní Allah ta'ala torí pé kálẹ̀ bá tètè lọ ó ní kíáná sallallahu alaihi wasallam يقول صلاة الرجل وكسر خطبته مدينة من فقه فأقيموا الصلاة وأقصروا الخطبة
bẹ́ẹ̀ wa inna min bayani sihra wọ́n ní hadith àkọ́kọ́ ni wọ́n fi lè mú bí nǹkan mẹ́ta wá nínú ìlànà tí ànábì tẹ́ ń pẹ́lẹ́ mọ́ jùlọ bí khutba rẹ̀ àwọn ọ̀rọ̀ tá ń sọ yìí ẹni tó bá jẹ́ àfá yóò ṣàǹfààní fún púpọ̀ jù pàápàá jùlọ tó bá jẹ́ tí ń ṣe khutba jùmọ́ tàbí wọ́n expect pé èmi náà ó tẹ́ àmà ṣe khutba ìjọka bí ọba sì jẹ́ àfá náà tó bá jẹ́ jàmáà yóò máa ma ráì torí ráì títí ẹ náà ń bẹ́ẹ̀ tí a máa kà ní ìsìn a máa gbọ́ táwọn náà mọ̀ pé tiwa náà wà ń bí khutba sọ fún bí khutba lẹ́ẹ̀kan wípé khutba ẹni tí ń ṣe wọ́n sọ̀làyé ẹ̀fọn in tá a fi ń ṣe tí sọ̀rọ̀ wọ́n sọ̀làyé ẹ̀fọn àwa náà tí wọ́n bá ṣe wọ́n sọ̀làyé ẹ̀fọn wọ́n wá nínú ìlànà Ànábì sallallahu alaihi wasallam pé òjíṣẹ́ Ọlọ́run sọ nínú hadithi Ammar ibn Yasir radiyallahu ta'ala anhu wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run sọ pé inna tula salati ar-rajuli wa qisara khutbatihi ma'innatun min fiqhi فأطيلوا الصلاة واقصروا الخطبة وإن من البيان سحرا ونجي الله صلى الله عليه وسلم إن طول صلاة الرجل ونكي وين يوبو كي يوم جمعة أو أبي صلاة الجمعة نانسو إن طول صلاة الجمعة للرجل تسيوان إجمالين wọ́n ní nínú táàbí máa sọ pé lágbájá orí ẹ̀pẹ́ pọ̀ ẹ̀sìn yékéyéké yékéyéké mọ̀ pé o kìí sí pẹ́sìn yé lásán orí ẹ̀pẹ́ pọ̀ ni mo pé o kìí sí orí ẹ̀pẹ́ lásán tàbí ní ma ilẹ̀ tún mẹ́fẹ́ ó pé pérépéré nìyẹn kìí sí pé lásán ọ̀yànjú tán pátápátá kìí sí pọ̀ ọ̀yànjú lásán wọ́n ní táàbí máa sọ pé lágbájá ó ti gòkè àgbà tán nínú àgbọ́yé ẹ̀sìn Islam eléyìí akọni onímọ̀ ní eléyìí ó ti dá excellent náà léléyìí ní tàbí máa ròyìn èèyàn níbi ìrun jùmọ́à òun náà ni kí ìrun jùmọ́à rẹ̀ ó gùn kí khutba rẹ̀ ó wá sí kíni kọmọ níwọ̀n kí ìrun jùmọ́à rẹ̀ ó gùn kí khutba rẹ̀ wá mọ níwọ̀n kí ìrun jùmọ́à rẹ̀ ó gùn ìyẹn sọ́láàtì kí khutba rẹ̀ wá sí kíni kọmọ níwọ̀n wọ́n ní tàbí máa ròyìn èèyàn nǹkan mọ̀dí àtòdíjẹ́ ń táwà wá mọ̀ ní tàà sí rí àtòdíjẹ́ ni àbí òyìn ọba àtòdíjẹ́ ń táà mọ̀ náà ni táà ń rí náà ni wọ́n sọ wọ́n tàbí máa sọ pé èèyàn gba excellence fún imam tàbí khatib òun náà ni kọjẹ́ sí pé ìrun rẹ̀ gùn jọ jùmọ́ ju khutuba lọ àbẹ́wà ní nǹkan bá bó láti wá sílẹ̀ bó lẹ́yìn ti rí ilé ìráyọ̀ ẹjọmọ́ ta lórí bí irú ilé ìkọ̀nàwọ́ ó jẹ́ sí pé ìrun tá kí níjọ jùmọ̀ ìjọ náà ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún la fi kí kútùbà tá gbọ́ ìṣẹ́jú mẹ́wàá la fi gbọ́ ẹ bá náwọ́ tàbí ìrun tá kí 20 minutes la fi kí kútùbà tá gbọ́ 15 minutes la fi gbọ́ ààrí òtẹ́ tó ti witness kankan máa rí ọ̀nàwẹ́ ààrí tọ́ lẹ́fọ̀ àkọ́kọ́ nù lẹ́fọ̀ ẹlẹ́ẹ̀kejì àtún béèrè ó sì déédé ń gbà náà déédé àkókò tá a fi gbọ́ khutba déédé àkókò náà fi kí jùmọ̀ fún ìrun rẹ̀ ìṣẹ́jú mẹ́wàá ni khutba náà ìṣẹ́jú mẹ́wàá ni àbí ìrun rẹ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni khutba náà ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ta ló tó witness ilé ní kọba ààrẹ nǹkan máa ń ṣe wá ń bí báyìí ọ̀hún sẹ́yìn rírí ṣe lábáwá nìkan lọ́fọ̀ lábáwá nìkan lọ́fọ̀ fún yín àìdọ́fà nù náà èmi kiri dáadáa ní àwọn ayé ìgbà tí wọ́n ètò kútúbà láwọn mọ́sálásí central mosque ẹjọ́ bẹ́ẹ̀ ti kí ní ọkàn bọ́bẹ̀ náà ó ti wà ní pépà àkọsórí ló kọ kútúbà gbà yẹn tó bá ti bọ́bẹ̀ báyìí gbogbo jàmáà gan máa bá kà lọ ní pé kankan báyìí ti parí ẹ̀dán yaghfir Allahu lana wa lakum àmín ọ̀tán sáfú ó sì káfù wọ́n sì kí àárí ní ọ̀nà tí ọgbàdá alágbàrí wọn ìtọ́nà tó gbàdá ọ̀nà tó gbàdá ni àmbèrè ní ọ̀jẹ̀ ká lè sọpọ̀ wà tọ́ ọ̀rọ̀ yìí wá jẹ́ ọ́sọ́ sí ní lẹ́nu buyọ̀ sí bí ò bá sí máa ń wí kí ló wá dé táàfù wá rí táà sì rí pé ó ń súnà pọ̀ tí ń bá jì sí mọ́sálásí ó ń súnà pọ̀ tí ń kí jùmọ́
àwọn ẹlẹ́kọ̀ọ́ pọ̀ tí a ń kéjọ wọn àwọn onímọ̀ pọ̀ tó bá dé Mákà àti Mẹdínà gan tó tí ó jẹ́ pé Lárúbáwá ni wọ́n fi ṣe kútúbà fún wa tí èsì pé wọ́n ṣe kíní kó tó rí ẹni tí ìran rẹ̀ gùn ju kútúbà rẹ̀ lọ ó sì bẹ̀ mi ò ní ìmọ̀ gan mọ́ ibi nǹkan almost 20 years mo lò mẹ́ àti ṣe pé èèyàn tó ń lọ ní ọmọ kí ló fà á tẹmọ̀ pé ẹni tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ń bí báyìí tí wọ́n fẹ́ gbọ́rọ̀ rẹ̀ wá tí ṣe ànábì Muhammad sallallahu alaihi wasallam irú àlàyé tọ́lọ́run fún àwọn òní number 1 àní bàbá wa rẹ̀ ń tọ́ wá ní díẹ̀ ń bẹ̀ yóò kàn jọmíjọmí lásán ni kò ní dàbẹ́ lọ́bà tó fi jẹ́ sí pé ibi tí wọ́n gbé wa lọ́nà hadith yìí wọ́n sọ pé oríire ò pé wọ́n ní kíni pérépéré wọ́n sọ pé kódà ọ̀dà tán ìran ni wọ́n gbé wa lọ ọ̀dà tán náà wọ́n gbé wa lọ torí wípé àti mú ọ̀nà míì wá tá a lè gbà máa practice ẹ̀ náà lè mi máa ń sábà sí kí ni mo sọ fún yín náà lè máa ń sábà sí ọkàn jẹ́ sí pé ẹ lè gbọ́ yé ni òní ní wà sọ fún kútùbà tí mi máa ń ṣe láti ọdún mo ṣe ń ṣe kútùbà wúlá yẹn ẹ rí pé pure Arabic ni ní tí mo sì wí jáde náà ní tò fún ọ Lárúbáwá kútùbà àkọ́kọ́ yẹn kì í kọjá ìṣẹ́jú mẹ́rin ìní ìṣẹ́jú méjì àtàbọ̀ kì í kọjá ìṣẹ́jú mẹ́rin tó bá jẹ́ sí pé ń bá ṣe kútùbà mi méjèèjì ní Arabic mẹ́rin ìṣẹ́jú mẹ́rin àkọ́kọ́ yẹn ọ̀pọ̀tà ẹlẹ́ẹ̀kejì ọjọ́ ìṣẹ́jú méjì ọjọ́ ìṣẹ́jú mẹ́fà ìrun mi ìmọ̀ tó ìṣẹ́jú mẹ́wàá tàbátì ẹ̀kẹ́ ìdógún àálò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bẹ̀ àálò ìṣẹ́jú mẹ́wàá bó ti wulẹ̀ kò rí kódà pẹ̀lú kẹ́jẹ́ pé àwọn kan sí àti aláàlákí àálò ìṣẹ́jú mẹ́wàá lórí ìrun jùmọ̀ àwà èròǹgbà tí wọ́n mo máa ń fi kútùbà àkọ́kọ́ yẹn pé mo gbé sósùn wọn tí ó bá jẹ́ ẹni tí ọ̀gbọ́ Yorùbá náà àti ó tí a máa ń gbọ́ kútùbà tí a máa ní kí ni wọ́n sọ ní kútùbà yóò mú tí ẹ̀ torí ń rí pé mẹ́sẹ̀jì yẹn bí ní ńlá ọdọ́dọ̀ rẹ̀ ó sì kí ni ó sì yé ẹni tí ọ̀gbọ́ àbí àfá Abdulhamid ẹ̀sẹ̀ kútùbà Arabic yẹn ẹ̀ máa ń gbọ́ yé ọgbọ́ Yorùbá ń tiẹ̀ àfá Ustaz Abdulrazak هذا شيخ أي أنت ما اسمك بابا أنت تحضر صلاة الجمعة عندنا أيوة هل تفهم الخطبة كل أسبوع تفهمها جيدا في كم دقيقة تقريبا في كم دقيقة لا خطبة أنت تفهم يوربا لا أقصد العربية فقط الجزء العربي كم دقيقة لا حول ولا قوة إلا بالله أنا لا تعرف دقائق أي موجود في المسجل 3 دقائق أكثر شيء 4 دقائق عندي في دقيقتين فقط إذا اللغة العربية تحوي معاني كثيرة وهذا هو السبب ولذلك نحن في بلدنا لا يمكن لنا يصعب علينا أن نطبق ẹmọ́ bí mẹ́rin tí ẹ̀ ń gbọ́ mi mo ti gbàgbé pé àti nígbà mo ti yà lọ bá àfá ọba tó wá ń bá lọ tọ́ nílẹ̀ Yorùbá wá ń bí báyìí ó lè àbí nínú èdè ní ìgbà tó sì yìnbó ó lè fún wa láti ṣe khutba ní èdè wọn ní èdè wa tí kìí ṣe èdè Islam tí ṣe èdè Quran láti ṣe fáwọn èèyàn ní àkókò tí ò ju ìṣẹ́jú méje lọ tí a sì tún ṣe gbogbo tí wọ́n ní a ṣe ń bẹ̀ àkàáyà àbí a sì tún ṣàdúrà níbẹ̀ fáwọn èèyàn a sì ṣàṣà láti fún ànílẹ́bí sọ́rọ̀ bá rẹ̀ tí a sì fi ṣe láàrin ìṣẹ́jú méje yóò lè díẹ̀ láti practice ẹ̀tí ẹ̀jẹ̀ amúra rẹ̀ káti ẹ̀yẹ̀wò lọ́sẹ̀ tí ń bọ̀ àfá sẹ́fàrámà ẹ̀yìn jẹ́mọ́ sẹ́fàrámà
kájẹ ìwé rẹ̀ sí ń bọ̀ àti Arabic àti Yorùbá bẹ̀ náà gbogbo ẹ̀ mọ́ ìṣẹ́jú mẹ́wàá lọ àwọn àlọ́ ka ìtànàbí sábà máa ń kà sallallahu alaihi wasallam lásìkò Jumu'a àti Suratul Munafiqun káti ẹ̀ brájì sí ọ̀yà tẹ́ fara mọ́ bẹ́ mọ́tò lè ìsàn Jumu'a gbé kútùbọ̀ òkú rẹ̀ nínìlá tó bá ti kọ̀ láàfá ọmọ mi létí pé ẹ̀wọ́n gbàgbé pé afẹ́ tá a bá yẹ̀wò tẹ́ bá yẹ bó ṣe lọ ó ti dànù kákú máa rìn lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti dànù yẹn wallahi 4 دقائق 3 دقائق في العربية ìṣẹ́jú mẹ́rin ní ìṣẹ́jú mẹ́ta fún Arabic ìṣẹ́jú méje fún Jumu'a gbogbo ẹ̀jẹ́ ìṣẹ́jú mẹ́wàá àwa kí wọn tẹ́gbà bí 12 tàbí 13 tọ́lá ti kọjá 10 minutes èèyàn kó kètè ń títà nínú àgbọ́yé nínú ọpọlọ tó pé pérépéré òun náà ni kí kútúbà èèyàn kọ́ mọ níwọ̀n ju ìrìn èèyàn lọ àti kútúbà àti ìrìn kọ̀bọ̀dọ̀gùn náà kàtúngbọ́n yẹ̀yẹ náà ìnáà ni wọ́n sọ fánú àdíjì ní ẹ̀rí wọ́n ní ń bẹ nínú àgbékalẹ̀ èdè pípé tó jẹ́ sí wípé bí ìgbà tá a fi èdè pípé a fi ṣe àṣàṣe ọpọlọ àwọn èèyàn ni àwọn bá mọ̀ ọ̀rọ̀ sọ ní ìsìn ẹni tí bí ń pa ibi àpamọ́ lásìkò tó ń sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀sàsí àbọ̀ ọ̀sàsí kí ló fi sàsí ọ̀rọ̀ ni ẹni tí ó sunkún wọlé lọ́bá lọ kí ẹni tí ọmọ ẹ̀kú ní ìsìn tí sí sunkún yéyéyé tó kí bàyánù fún ẹgbẹ́ ẹ ṣeun alhamdulillah alhamdulillah ètò mọ̀ dúpẹ́ fọ́lọ́ ni inna minal bayani lásì tàwa lọ́lọ́run wá fún nílùú àbàyánù bẹ́yẹn mélòó wá ní ló fi jẹ́ sí kàtíìbù lọ́tọ̀ ká sì yan ìmáàmù lọ́tọ̀ alẹ́tọ̀ tàwa lẹ́nu nǹkan tó jẹ́ sí pé ọ́sàmùkú kankan náà ni pé àìsà ìjẹ́ lè máa mú ìsáà náà kò sì lè ó sì mọ Kùránì ké ṣùgbọ́n tí bá ń sọ̀rọ̀ báyìí ayaya ni ọmọ tó máa yáyá akólòlò adúpẹ́ fún ọbẹ̀ sọ pé fún Ọlọ́run fún ẹ̀mẹ́ta ní ó pè àwọn arí báwọn oníẹ̀sì lọ́kàn àwọn ti tò kalẹ̀ yóò sáà jẹ́ náà ní túláàsì ẹ tètò tó lásìkò tí ẹ yìí ó kọ́mọ̀ bá sí dàbẹ̀ nípa àṣàbòsí sí ọ wípé ń tó jẹ́ ni jẹ́ lè máa mú káwà fẹ́ni báyìí sí ẹni tí ó máa ṣe kútúbà fún tẹ́ bá ní sífì máa mọ̀ fún ìlú báyìí ìwọ náà ni mọ́wọ̀ rí ṣùgbọ́n ọmọ ọ̀rọ̀ sọ kò yí ọ ọ̀sájẹ̀ bọ́ sí ilé máa mú yóò wá máa kàkàkùkà lórí mímbà níjọ́ jímà gbogbo àwọn ìjẹ mùsùlùmí ọ lọ sí kútúbà wọn ò ní mú ìmánì lọlé tí ẹ bá ti lọ kútúbà ní tó dájú ní kó mú ìmánì jáde kú mẹ́ bá nàbí ti ṣe ní sọ̀rọ̀ wa gbogbo ọkàn tó dókùn fún dídí ọ̀sẹ̀ kan ẹ bá fọṣẹ fọ láàrin ọgbọ̀n ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ fi sọ̀rọ̀ yẹn ẹ̀fọ́ ọmọ okú mẹ́ wọn ní bá nàbí ti máa ṣe ní sallallahu alaihi wasallam torí ìdí eléyìí alẹ́tọ̀ láti pé kọ́tọ̀ ní ẹni tí ó ṣe imam ọ̀tọ̀ sí lẹ́ni tí ó ṣe kútúbà tẹ́ni tó ṣe kútúbà bá ṣe kútúbà tán wá ti parí ẹ̀tàn ẹni tó sì jẹ́ ìmọ̀mù ó sì bọ̀ ọbẹ̀ wọ́n sì kọ́ mọ́ yóò sì kírun fún wa kò sí láìsí mọ́ torí pé kò ní nǹkan kan tó sopọ̀ mọ́ra wọn kò jápọ̀ àbọ̀jápọ̀ ni tó bá jápọ̀ láàmà pé kí ni wọ́n ní àwọn onímọ̀ gan sọ pé kí ni tẹ́ ń fà sọ̀látù ìjámù yìí gan àjámù bẹ́ẹ̀ náà sọ̀látù kápá dúrí àti àṣírí papọ̀ àbí á mágíríbì àti ìṣá ìpapọ̀ tí lè ní kí ìmọ̀mù tàbá kí mágíríbì tàbá fẹ́ sí jámù afẹ́kọ̀ ń báyìí àwọn mágíríbì àti ìṣá ìpapọ̀ lálẹ́ òjòrò àbí nǹkan kan báyìí tí lè ní kẹ́ni tó kí mágíríbì fún akó kí ìṣá ìfún kódà kò sínú májẹ̀mú kò sínú mustahabu ẹni tí ìmọ̀mù bá kí mágíríbì tàbá ìwọ ọlọ́kàn ní fún ìṣá ìwọ náà bọ́ bẹ́ẹ̀ tó kí ìṣá ìfún wọn ní tó máa tá a fi ń ṣe bá ń bí ìrun gan tí apapọ̀ tó jẹ́ sí pé a ti mọ̀ pé apapọ̀ ni ṣùgbọ́n àti sálámà tá a sáláàrin méjèèjì fi yáyé pé a ti yà á lọ́tọ̀ọ̀tọ̀ bó wá ní kútúbà tó jẹ́ sí kìí ṣe ìrun gan ló yá ni wàhálà bẹ̀ tá àti wá nílé sọ pé ẹnìkan ó ṣe kútúbà ẹnìkan ó ṣe yóò kí ìrun fún wa náà wọ́n ní ilé yóò fi wá nǹkan mẹ́ta ni wọ́n kà fún bẹ̀ nínú ìlànà Ànábì sallallahu alaihi wasallam náà àdìsí yẹn nǹkan alákọ̀ọ́kọ́ ta ní ọ̀sọ̀ fún mi òun náà ni ìtọ́lẹ́tù as-salat ìrun júmọ́ àwọn a máa gùn díẹ̀ sallallahu alaihi wasallam kì í dẹ́ ṣe ní kíw nìkan ní sí gùn
wọ́n tún gùn níbi rùkú rẹ̀ wọ́n tún gùn níbi sujud èyí táwọn yìí náà ní ìsìn tí a bá ṣe kútúbà 10 minutes àbí 15 minutes péré tó bá ti fẹ́ kírun mà pé 20 minutes àbí 15 minutes àbí 20 minutes ó sì kírun ó sì mú wà náà rùkú yẹn ó gùn wọ́n yàn pé ìrun tó ní ìwà yàtọ̀ bẹ́ẹ̀ ìrun gùn ju kí lọ ju kútúbà lọ wọ́n ní ìtọ́látò sọ̀lá àwọn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni qasrul kútúbà ò ní gùn tó ìrun ìlànà kanù ojú méjì bá ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-fasaha mú láti mú yẹn wa inna min al-bayani sihra ẹ̀bẹ̀ níbi tá a bá fẹ́ ṣe kútúbà jùmọ́ tá a bá ní nǹkan tá a lè fi fáìlì ètè wa àtàhán wa lọ fáìlì ẹ̀kalẹ̀ tó yí abá àmá tó bá fẹ́ sọ̀rọ̀ gánjọ kútúbà jùmọ́ olùsíbẹ̀ torí pé wa inna min al-bayani lásì níbi àmá sẹ̀sà gbólóhùn dábà máa lò ń bẹ̀ ọlọ́run forí ti gbogbo wa ààfún kútúbà jùmọ́ ní hapù ẹ̀ nígbàtí kan náà àwọn onímọ̀ wa tí wọ́n ń sàlàyé báwọn sí máa pèpè àkútúbà wọ́n ní ó kù ọjọ́ méje làwọn tí máa pèpè àkútúbà rẹ̀ èyí tàbí ti sọ̀kalẹ̀ lónìí mẹ́mbàrì lónìí báyìí lónìí jímọ̀ àwọn ilé máàmù ti ń gbọ́ bí ọmọ àgbọ̀ bá ní náà ẹlòmíì newspaper ní ó gbọ́ lórí ìròyìn ní ó fi ṣe kútúbà lórí mẹ́mbàrì ń gbọ́ bọ̀ lójú ọ̀nà náà mọ́tò ẹ̀ eléyìí náà ti dá jẹ́ ká fi ṣe kútúbà lónìí ẹ mọ́ jẹ́ ayẹyẹ kútúbà ìṣẹ́bà súnà nẹ́bì ìṣẹ́bà afọ́ àwọn ẹni ní táwọn bá ti sọ̀kalẹ̀ báyìí àwọn kẹfọ́jọ́ jímọ̀ yẹn lẹ́yìn sátọ̀dé ìtọ́bá tẹ̀lé báyìí àwọn ti máa practice ẹ̀kan àwọn ti máa kójọ èyí sí iṣẹ́ àfáà kékeré àfáà àgbà àwọn abẹ́rẹ́ lè pé kí lọ́fà wọ́n láwọn fẹ́ fún kútúbà ní hapẹ̀ lọ́fà wọ́n pẹ́ ẹ̀kan lọ́sẹ̀ kí sí wípé àwọn máa fi kí sí 24 hours làwọn fi máa ṣe wọ́n ṣùgbọ́n bẹ́ẹ̀ni àwọn ti sí kánbẹ̀ wípé fáìlì yóò fi hàn pé ìwọ náà tó ní kọ̀ǹpútà wọn bó ṣe máa ṣe fáìlì create fáìlì fódà àbí wọ́n láwọn ṣe fódà kan síbi ọpọlọ àwọn báyìí pé tọ́pìkì tí máa fi sọ̀rọ̀ rẹ̀ eré àbí tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ rẹ̀ láti gbà yẹn làwọn ti máa ṣáájọ́ ẹbẹ̀ sí mẹ́rin báyìí ta ni wọ́n ti bẹ̀rẹ̀ ní wa èèyàn mélòó ga ní jókòó prepare for kútùbà èèyàn mélòó bí a jẹ́nsì nímọ̀ tó prepare àdé kútùbà àwọn onímọ̀ nímọ̀ wọ́n tó prepare àdé kútùbà ló fi jẹ́ kí ànábì sọ fún wa inna min al-bayani sihra tí èèyàn ọba ṣe kútùbà kó jẹ́ kí ọ̀rọ̀ ló ní kì nínú kó dákọ́ gẹ́rẹ́ wọ́n ní ọ̀rọ̀ tẹ́lẹ̀ bí sọ ń parí yóò fi wáyé pé tó jẹ́ kí kútùbà nẹ́bí ọmọ máa gùn nìyẹn sallallahu alaihi wasallam torí pé wọ́n ti sẹ̀sà àwọn ọ̀rọ̀ tí wọ́n gbé jáde kan tó máa gbé jáde ọ̀rọ̀ tí wọ́n sọ láàrin ìṣẹ́jú mẹ́wàá àwọn sọ láàrin ìṣẹ́jú méjì ó ti tán ó sì yí àwọn tí ń gbọ́ ju oníṣẹ́jú mẹ́wàá lọ ṣiṣẹ́ mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ló fi jẹ́ sí pé wàhálà ń bẹ́ẹ̀ bí ìyàbá fẹ́ máa ṣe practical kìíní ṣùgbọ́n a lè fi tọ́jú ara wa bákan náà hadithi a lè ṣe kíni a lè fi tọ́jú ara wa tá a bá fẹ́ wà nínú àwọn fuqaha àwọn olórí pípé pérépéré tọ́wọ́ jẹ́ pé tí máa ń ṣe kútùbà ní ọ nínú àwọn nǹkan tó lè lò òun náà ní píkọ́ máa ṣe kíni ó ti sọ̀rọ̀ ní kọ́ máa ṣe kíni àwọn òsì bíbá máa ń jẹ́ wọ́n òsì bíbá máa ń yẹ ẹni tó yẹ kọ́kọ́ wà ní ìyẹn náà ní kọ́ máa ṣe kíni fọwọ́sì ìparí lọ́lọ́ òun náà ní ká máa gbìyànjú tàbá fẹ́ ṣe kútùbà ká máa tàbá jẹ́ sí pé khatibu bá ní ọ ní ṣe kútùbà ọwá fẹ́ wà ní zumratil fuqaha fil mustaqbal ọ̀fẹ́ kọ́lọ̀ wọn kàwọn náà máwọn fuqaha tó bá ṣe iltizamu nǹkan yìí nínú tàà fi tọ́jú ara wa ní bí tí wọ́n náà ṣe kútùbà rẹ níwọ̀nba tí wọ́n rẹ wá ṣe kí ti ń gùn ìwọ́n ọwọ́ tó bá ń bá lọ báwọn ọwọ́ ní àwọn ma'innatun min fiqh ìwọ́n ọwọ́ ní àwọn fuqaha padà tí a gbọ́ mi ẹ̀yin general ò lè lò ẹni tọ́lọ ń bá taari mímbàrí sí lọ́dọ̀ tí ń ṣe kútùbà jùmọ́ òun ló lè fi tọ́jú ara rẹ̀ torí pé lọ́wọ́ bẹ̀rẹ̀ yọ́ kọ́ ní ọlá díẹ̀ mọ́tọ́ bá ti bẹ̀rẹ̀ sí lò yọ́ padà di ntí ọkàn bára rẹ̀ pé ọyẹ́ mọ̀ pé tí wá nímọ̀ púpọ̀ sí gan ọmọ púpọ̀ náà lò nǹkan kan tí wọ́n ní kọ́ máa lò ní náà ilé ìwà ni wọ́n ni wà ń jáde lónìí sàmúrọ́ كنت أصلي مع النبي صلى الله عليه وسلم صلوات فكانت صلاته تصكع وخطبته تصكع. èyí ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àròyìn tó jẹ́ hadiyu nàbí sallallahu alaihi wasallam pé
àti ìrun àti khutbah Nabi sallallahu alaihi wasallam qasdan níwọ̀ntúnwọ̀nsí tàgbọ́ yíwá níwọ̀ntúnwọ̀nsí náà ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin ẹgbẹ̀rún yẹn alákọ̀ọ́kọ́ ìrun gùn ìròyìn ẹlẹ́ẹ̀kejì khutbah kúrú ìròyìn ẹlẹ́ẹ̀kẹta àlàyé kalẹ̀ ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin òní gbé àti ìrun àti khutbah tá a wá ń sọ pé kágùn ìkankúrú lọ́mọ pé akàní kan gùn jù kan lọ ni kò sí kankan nínú méjèèjì gangan tó gùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣàgbọ́yé lápòjúwé ní ìsìn ọ̀yà jẹ́ fún yín lápòjúwé àfáà Ismail ẹ̀yìn ẹ̀dìdì àfáà Sọ́ọ́lẹ̀ ẹlẹ́dìdì tẹ́lifáwọn tàbá fẹ́ wọ́n ní ìsìn a sọ wípé àfáà Sọ́ọ́lẹ̀ gùn ju àfáà Ismail lọ sáfáà Sọ́ọ́lẹ̀ gan sí ẹ̀gùngùn gan ni àfáà wọ́n dìdì síbẹ̀ tiẹ̀ owó wá dìdì tiẹ̀ mọ́ ẹni tó gùn ní báyìí àtúnṣe ẹni tó gùn bẹ́ẹ̀ náà lára ẹni tó gùn ní ṣùgbọ́n àbá Sọ́ọ́lẹ̀ pìlẹ̀pìlẹ̀ ọkàn wà ní àárín gbogbo ni àbí torí pé afẹ́ kọ̀mpíà láàrin méjì tó dára sọ pé àfáà Sọ́ọ́lẹ̀ ògùn kò gùn gan fún ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àyíntà àmọ̀ kò gùn rí ẹbá ti wọ ẹsẹ̀ ẹ̀sìn mọ̀ pé ara pàwí náà ẹjọ́kù náà ìdí nìyẹn kìí ṣe pé wọ́n yá kútúbà àti ẹ̀hún gán gùn fún rẹ̀ wọ́n ni méjèèjì gan fún ara rẹ̀ kúkúrú ni wọ́n yẹ ṣe ìntógùn náà wọ́n Jábir قال كان الرسول صلى الله عليه وسلم إذا خطب مرت عيناه وعلى صوته واشتد وجهه كأنه يكون جيش يقول صباحكم صباحكم ومساءكم. wọ́n ní Jábir ibn Abdullah radiyallahu anhu wọ́n tó fẹ́ fún wa ní ìlànà ànábì mìíràn fún àti ṣe number 5 àti number 6 àti number 7 méje ni mẹ́ta làwọn náà mú àrùn hadith wọ́n ní tún tí Ọlọ́run bá ń ṣe khutbah lọ́wọ́ idha khataba tí ànábì bá ṣe khutbah ihmarrat aynahu ojú wọn méjèèjì ọkùnmá tó jẹ́ ìbá ṣe pọ̀n kí ní ṣe ó ń bínú àbí ń dúnú tó jẹ́ ìbá pọ̀n ó ń bínú àbí ń dúnú ó serious àbí ń sáwàdà ó serious ẹni bí wọ́n pè ó seriousness ihmarrat aynahu ojú wọn méjèèjì ọkùnmá sallallahu alaihi wasallam ó fi yàkún Jábir ibn Abdullah ó súnmọ́ tó sì tán pátápátá ní èsì lọ́ọ̀kan ní tí ń wò ní ẹ̀bá ojú lọ́ọ̀kan yẹn lè ti máa wọ́n súnmọ́ bẹ́ẹ̀ ni Jábir ibn Abdullah ó ní ojú ànábì máa ń change ó lè sọ pé ojú wọn change sallallahu alaihi wasallam ihmarrat aynahu ìròyìn àkọ́kọ́ nù wa ala sawtuhu ohun wọn lọ sókè washtadda ghadabuhu ìbínú rẹ̀ ọ̀pọ̀ ní ẹ̀ma sí ní ìbínú èèyàn pọ̀ yẹn ni pé ẹ máa rí fura pé báwo lẹ ṣe lè máa bẹ̀sìn jẹ́ báwo lẹ ṣe lè máa ṣẹbọ báwo wà wọ́n chọ́ọ̀chì yẹn orí hálẹ̀ bí ó ṣe dalẹ̀ lórí kíní in the name of kíní kan àbẹ́yìn orí ẹni tí ó parí oyin ẹ̀ tó ṣe bá nígbà tí ìhàlẹ̀ yóò wá pọ̀ jù tí ọmọ já lọ tí ọmọ jábọ̀ tíínì tí wọ́n fún ẹni ẹ̀ wọ́n lọ sílé ẹ̀kọ́ tí wọ́n fi ń ṣe kíní yẹn ni gbogbo ẹ̀wà níbẹ̀nu sẹ̀rí àmì ibẹ̀ lórí òdodo àwọn ẹni tí a ṣe tí a lórí kíni lórí òfo òpè lófo mọ́pẹ̀rọ òdodo àtòfo óhó lọ́parí ẹ̀ lórí òfo làwọn wà ní tó ń ti bẹ́ẹ̀ wọ́n mọ̀ dá lọ wọ́n mọ̀ pariwo tá a bá ń ṣe khutbah lọ́wọ́ wọ́n ní ànábì máa ń ṣe báwọn sọ̀rọ̀ máa kì wá ṣe gbogbo ògbà kìí ṣe kíni kìí ṣe gbogbo ògbà ìròyìn tí wọ́n wá ń bẹ̀ kìí ṣe ìròyìn dáìm ìròyìn ẹ̀bọ́yá yàní tọ́ọ̀rẹ́ ó sì sì wà ìrìnàní ó jẹ́ sí pé kójú èèyàn ó change kó wọ́n lọ sókè kíbi náà wá nígbàtí a bá rí intihaku maharimillah for example ní ìsìn káwọn ẹlẹ́bọ kan wá ń gbérí sókè lẹ́njọ́ mẹ́ta yìí àbí wọ́n gbérí sókè lẹ́njọ́ mẹ́ta yìí àwọn ẹlẹ́bọ yẹn wọ́n gbérí sókè lẹ́njọ́ mẹ́ta yìí kíkan wá sí wọ́n àwọn ará síbì kan ládùúgbò kan níbì kan kọ́ ayẹ́ ti pé wọ́n wá rí ẹ̀sìn fín ọwọ́ ajẹ́ pé bí before Jumu'ah ni ìmáàmù bẹ̀ wá jẹ́ ìmáàmù tó já fáfá dáadáa irú kútùbà tó ṣe ń jọ náà kìí ṣe kútùbà àkójọ wálẹ̀ ojú rẹ̀ ṣe kíni ẹ̀ ó lè gidi gan ni ohun lọ́gbàlẹ̀ tó máa bú
dọ́mà kébí ìgbà tí kìnnìún bú wọ́n tó fi yí ọ̀rọ̀ wọ́n tó fọ́rọ̀ ànábì wọ́n ní tánàbí bá ń ṣe kútùbà yẹn sallallahu alaihi wasallam bí ìgbà tí ọlọ́pàá sọ́jà tí ń kọ̀máǹdì àwọn ọmọ ogun pé ẹ́ẹ́ sọ pé àbí wọ́n ṣe báyìí ni ka'annahu mundhiru jaysh bí ìgbà tí ń tọ́ àwọn ọmọ ogun pé ẹ̀tọ́ wọ́n ní bẹ́ẹ̀ náà ni ẹ̀rì pé tí wọ́n bá ń ja ogun lọ́wọ́ àwọn tí wọ́n máa ń ta kí ni ìdíwé ìdáfi máa ń sọ̀rọ̀ ẹni tó wọ́n rẹ̀ sí gẹ̀ǹgbé kàkì ta bọ́ǹbù kì í ta gbogbo fẹ́ wọ́n ìbúdọ̀ lòkè ládàá tí nǹkan ti wulẹ̀ pariwo tó bá sọ̀rọ̀ báyìí wọ́n máa gbọ́ wọ́n ní ka'annahu mundhiru jaysh tánàbí bá ń sọ̀rọ̀ òkè sallallahu alaihi wasallam ó dàbí ìgbà tí olórí ọmọ ogun wọ́n àwọn ọmọ ogun pé ọ̀rọ̀ tó lórí ọmọ ogun máa sọ òun náà ní sabbahakum wa massaakum ọ̀tá ti fẹ́ dé wọ́n ti yọ lókè kọ́ta ọyọ lókè ní ìsìn tá a mọ̀ pé tó bá sì lè ráyè yọ capture yọ pa gbogbo àwọn dáwà mẹ́ tí ẹ mọ̀ pé olórí ogun yóò ké ìtọ́fẹ́ ìjáde ń di rẹ̀ ẹ tètè wọ́n ti sọ pé sabbahakum wa massaakum wọ́n fi ròyìn bí ọ̀rọ̀ Ànábì sí máa ń lókè tó sallallahu alaihi wasallam nígbà yẹn ó jẹ́ ìròyìn mẹ́ta tó wà níbẹ̀ ojú wọn yí padà ohùn wọn lọ sókè ẹlẹ́ẹ̀kẹta wọn bínú gan tí wọ́n sí gbogbo gbá ní kèsè gbogbo gbá tí bùkátà bá gbé wá wọn láàmà sí tí ó bá sí bùkátà fún mọ́kẹ́ o tí ó bá sí bùkátà fún mọ́jújú rí ọpọ́n o tójú rẹ̀ bá pọ́n tí ó sí bùkátà tó bá dijọ́ mẹ́jọ àwọn ìjàmá ilé má wà mọ́ o wọ́n rò pé bí ọmọ orú fútúbà rí eléyìí o tó jẹ́ sí pé ojú wa lè bí ojú ọ̀rẹ́ bí ẹranko gan ni ó sí ìṣe pé nǹkan rẹ̀ tàbí wọ́n lè suspect ẹ bí àbọ̀ ń dá owó kó tó bọ́ sórí mímbà rẹ̀ ni tí bìnú bá pọ̀ wọ́n fi ta ní wọ́n máa bèèrè pé tí ìmáàmù àtẹnìkan ń jàjọ wọ́n máa bèèrè padà kìí sí bẹ́ẹ̀ tó bá jẹ mọ́ àmáwì tí ó bá jẹ mọ́ ànílò mo rò bóyá ọba mi ara àwọn bùkátà tà ní tá a bá ní bùkátà rẹ̀ àmá ń ṣe tá a bá ní bùkátà rẹ̀ à ní ṣe wọ́n ni wa kana sallallahu alaihi wa sallam Ànábì a máa ṣe káàrẹ̀ a máa nàka sallallahu alaihi wa sallam tẹ́ máa wà lórí mímbàr tẹ́ máa rántí Ọlọ́run a máa nàka báyìí yushiru bí sàbàbà ìka ilé yìí ni ò kìí ṣe ilé ìkàtà fi máa ṣe subhanallah ọ̀nà máa nàka báyìí wa du'ahi tí bá ti ń sàdúrà náà yóò sì báyìí wa lam yakun yarfa yadayhi illa idha istasqa Ànábì tẹ́wọ́ lórí mímbàr sallallahu alaihi wasallam àyàfi tí wọ́n bá tọrọ òjò lórí mímbàr tí wọ́n bá tọrọ òjò bá jù àti wulẹ̀ ọ̀pọ̀ tó ń yí tẹ́wọ́ báyìí ló fi jẹ́ sí pé tọba ti lọ kútùbà jùmọ́ tí wọ́n bá rọ pé Ọlọ́run kó ṣàánú wa ó Ọlọ́run kó ṣe báyìí rí pé tí àfáàwà àgbà kan sàábí kan tó sẹ́ fún ẹni tó káwó kẹgbẹ́ qabbaha Allahu hataini al-yadayn ọwọ́ bú ọwọ́ òfò ọwọ́ tí ò ní níláárí tálíkì á lè dé náà lọ́wọ́ tó ń nà sókè yẹn ẹ̀yìn owó lè mọ́mù tí wá náà ókè ní ìsìn sọ́wọ́ pé wọ́n náà qabbaha Ọlọ́run láwà kó ń bẹ̀ lórí mímbà nínú òjíṣẹ́ Ọlọ́run máa ń ṣàdúrà lórí mímbà a sì máa rántí Ọlọ́run bẹ̀ ṣùgbọ́n gbogbo tí ó ṣe ti pé yọ́nà kàbáyì ìka yẹn ló dó nípò kẹrin títẹ́wọ́ ìka yẹn ló dó nípò títẹ́wọ́ kẹ́nìkan wá tẹ́wọ́ ń bẹ́ ó ti kọjá àlà rẹ̀ ó ti kọjá àlà rẹ̀ ayé tá àti máa tẹ́wọ́ ọ̀pọ̀lọ̀ ọ̀rẹ́rẹ́ rẹ̀ ṣùgbọ́n ààyè yẹn wọ́n lè wọ̀ ní àbúrò máa tẹ́wọ́ sókè mẹ́ ìmáàmù gbọ́dọ̀ tẹ́ òkè ẹ̀yin tẹ́ ń gbọ́ kútúbà náà gbọ́dọ̀ tẹ́ déédéé tí máa mú ṣe bóyá láti nàkábà tí ń sàgbà àbá ìwọ náà lè ṣe ń sálẹ̀ tí wọ́n náà máa nàkábà gbàmí mẹ́ga ànábì a máa mí sallallahu alaihi wasallam a máa nàká a sì máa mí tí ń sàdúrà Ọlọ́run kó forí jìn wá o Ọlọ́run kó forí jìn wá o Ọlọ́run kó ṣàánú wá o Ọlọ́run kó bá tún lù wá sí o mọ̀tá bá ní wọ́n Ọlọ́run ojú ọmọ rọ bá wá rọ ojú wọn àná ọbẹ̀ gbàyìnà tó máa tẹ́wọ́ sallallahu alaihi wasallam wa khairul hadi hadi Muhammad sallallahu alaihi tó yẹn báwọn رؤيبة مروان واني رفع الله هاتين اليدين فقد رأيت رسول الله صلى الله عليه وسلم ما يزيد على يده هكذا وأشار بإصبعه المسبحة. نعم. حديث لا لليه حديث عمارة ابن رؤيبة
Naam radiyallahu ta'ala anhu sàbí ńlá inú bí wọ́n jọ náà fún tí wọ́n rí tó jà fún ẹ̀tọ́fà tó fi sáàmì ṣe báyẹn kìí ṣe pé ẹni tó ṣe aláìmọ̀kan wọ́n rí pé ìfẹ́ inú ló fi ṣe kíni ló fi sí máa tó rí pé ní ta fẹ́ sí kí wọ́n náà wọ́n máa lò ó nírú àwọn tá a máa lò rú ẹ̀fọ́ tọ́ Umairah ibn Ru'aybah radiyallahu ta'ala anhu wọ́n rí Bishr ibn Marwan. Bishr ibn Marwan khalifa ní bí aláṣẹ nílùú Madina nínú àwọn umara Bani Umayyah nínú àwọn olóṣèlú gbà náà yóò kírun fún yín gómìnà ni ó kírun ọba àlù lápèjúwe òní ó lè dìọ̀n nígbà tí ó jẹ́ sí pé àtayé àtẹ̀sìn papọ̀ ni ìṣẹ́ ní ìsìláwọn èèyàn ti yọ ayé kúrò lára ẹ̀sìn tí wọ́n mọ̀ pé méjèèjì jọ dé papọ̀ pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Nígbà tí wọ́n wá dé Jumu'ah Umairah ibn Ru'aybah radiyallahu anhu wọ́n wá rí ẹni tàbí bí ṣírò yìí rahimahullah wọ́n rí tó gun mímbàr oní òṣè khutbah oní àti ní olóṣèlú wọ́n ń sàdúrà rafi'an yadayhi ọwá tẹ́wọ́ méjèèjì sókè ọwá ka Umairah ọkà láyá ọwá sọ pé qabbaha Allahu hatayni al-yadayn ọlọ́nkọ́ yẹ ọwọ́ méjèèjì yẹn qabbaha Allahu hatayni al-yadayn ọwọ́ yẹn ọlọ́mọdé òfin sí nǹkan rí mọ́ náà ni kọ́bà èpé ní wọ́n bá ṣépè fọwọ́ méjèèjì kọ̀ wá sọ lásán o ọwá ní laqad ra'aytu Rasulullah sallallahu alaihi wasallam mo ti rí Ànábì sallallahu alaihi wasallam àtàwọn tó dé lẹ́yìn ẹ̀ gbogbo àwọn Umaru Abubakar Uthman gbogbo àwọn tó dé lẹ́yìn rẹ̀ ma yazidu ala an yaqula biyadihi hakadha kìí ṣe tó bá ń sàdúrà lọ́rọ̀ nígbà kìí ṣe jùlọ ẹ̀rọ̀kọ́ nàka rẹ̀ wa ashara bi isba'ihi al-musabbiha ọwá nàka ìka ìrìnà rẹ̀ ní kìí ṣe jùlọ ìlọ bóhun ṣe aṣọ́dọwọ́ ó ti fi kún báhùn ìka lànàbì máa ń nà tí bá ń sàdúrà ọwá ti á tẹwọ́ tó sì súnmọ́ jù ní pé nígbà tí ń sàdúrà yẹn lọ ń sàdúrà fún ìjọba yìí àbáhùn òun náà ó sì fẹ́ kí òkèlè wọn ó ní kíni kọ́ lọ́bẹ̀ lọ kọ́ mọ́ra rùn ọbẹ̀ pé kókèlè wọn pọ́n dáadáa lórí dáadáa wọn ò débi àdúrà báwọn ìjọba lọ́hùn olórí wa ọ̀lọ́ba pẹ̀lú wọn ìhàlẹ̀ wá wà ń bẹ́ àwọn tí wá rí bí ẹ̀ pé ó ti fẹ́ fòṣèlú bẹ̀sẹ̀ jẹ́ ló fi lẹ́tọ̀ tí a fi ṣe ní tí wọ́n sọ òṣèlú òṣèlú abẹ́sẹ̀ jẹ́ òṣèlú ọmọ abóṣèlú ẹ̀ lọ ẹ̀sìn náà sì máa bá ẹ̀sìn ẹ̀ lọ má yí ẹ̀sìn padà nítorí òṣèlú bẹ́sìn bá ṣe rí ní ẹ máa bá ti ń lọ ọ̀tako òṣèlú náà sì yẹ kó tako ẹ̀sìn kí ló dé àwọn àti àfikún tó dé pọ́ fẹ́ wójú rí tó ọwọ́ tó náà sókè yẹn ló bí tàbí ilé obì nínú púpọ̀ tí a fi ṣépè yẹn fún pé ọwọ́ rẹ̀ wọn ò ní fi ṣe nǹkan rí mọ́ nínú rìwáyà yẹn a lè má béèrè pé tàbí Umairah yìí radiyallahu ta'ala anhu ṣé ó yá pé èèwọ̀ ní kíyàn máa sọ̀rọ̀ tí a máa ń ṣe kútùbà lọ àbí ṣé nígbà tí a ń ṣe kútùbà nígbà tí odidi khatibu ṣe kútùbà lọ́wọ́ ní odidi sàbí wá ń ṣépè fún yàn tí ó sì gbọ́dọ̀ sọ̀rọ̀ láti òṣèǹṣe kútùbà lọ́wọ́ wọ́n ní a túmọ̀ ẹ̀ sí pé sàbí màdájọ́ wọn sọ ń bíbà ìgbà tó sọ tẹ̀gánì ìdí pé bó ṣe rí náà lọ sọ nígbà tó ṣe tán ọ̀nà méjì ló wà ńbẹ̀ ìdá ọjọ́ sí pé nígbà tó káwọ́ lẹ̀tàn kó tó di pé wọ́n sì kọ́ ọmọ tó parí gbogbo tí ó ṣe tán tó sọ̀kalẹ̀ lórí mímbà tó di pé wọ́n fẹ́ ṣe kọ́ ọmọ ni ọ sọ báhùn fún Hussein ibn Abdurrahman lọ́sọ̀ nígbà pé Hussein ibn Abdurrahman wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀sọ̀ fún Hussein ibn Abdurrahman qabbaha Allahu hatayni al-yadayn ó dé ní báhùn ọ̀nà kejì ó náà ní pé ń máa kí wọn tán náà ló ṣe pé yìí wọ́n sọ dáwọn lójú pé tọ́ bá wí ta yóò yíwọ́ o tọ́ wí ta ń bẹ̀rùn torí pé ìjọba nínú ṣe kútùbà lọ́wọ́ wọ́n kàn dáadáa parọ́ ọmọ lásán ni pé n tó ń wí ni pé ìwọ àlééfà gan ni ọlọ́run pa ọrẹ kìí sí mi kó sì tó bọ́ ń bẹ̀ ojú rẹ̀ ó sì tó wọ́n yìí sáà lè máa ṣe irú nǹkan báyìí wọ́n ní ìdáhùn ni pé ìtumọ̀ èdè yìí lọ́dọ̀ tí wọn gbàmí àmọ́ wà báwa bá ṣe gbédè kalẹ̀ bá ṣe túnmọ̀ ẹ̀fà alẹ́kẹrin kálukú lọ gbé
ìtumọ̀ qabbaha lọ́dọ̀ tí a ní tẹ́gẹ́tì bá ṣùgbọ́n nínú lílo èdè níbòmí ó lè ti dàbí àṣà tó jẹ́ sí pé kò gbóná tó bá wà sí túmọ̀ rẹ̀ qabbaha Allahu hatayni al-yadayni rú ọwọ́ ìyàwó wà lọ́wọ́ ìnànẹ́sì bóyá túmọ̀ rẹ̀ qabbaha Allahu hatayni al-yadayni kì bá sì mọ́ ti káwọ́ kì bá ti mọ́ tẹ̀wọ́ méjèèjì yẹn bóyá túmọ̀ lọ́dọ̀ tí wọ́n nìyẹn torí ìlú kọ̀ọ̀kan náà láṣà àti ẹ̀ mo gbàgbé àwọn gbólóhùn kan tí mo fẹ́ rántí ní ẹlẹ́ nígbà bá ń sọ̀rọ̀ ìlọ́nà ìgbé gbólóhùn tá à ń lò lọ́dọ̀ wa ń bí báyìí pé bóyá ọmọ àlè lápèjúwe ọmọ àlè táwọn onímọ́tò máa fi búra àwọn èèyàn àtàwọn míì náà ọ̀gá ọmọ àlè tí dẹ́rẹ́fà bá pe dẹ́rẹ́fà ẹgbẹ́ rẹ̀ ọmọ àlè ní ọ tí yóò bínú ẹ̀dáhùn lẹ́ẹ̀kan náà tí ó bínú àbí òní bínú kò ní bínú onóòwújẹ rẹ̀ kí ni ọmọ kí ni ìyá ìròyà tó orí yóò tó bá sára rẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá wà mọ́sálásí abẹ́bọ̀ tí lè mọ́mù wá kọjú sáwọn èèyàn pé ṣe rí bọ́ọ̀lù àti mẹ́lọ̀ kan yàn ọmọ àlè ni o yóò bínú àbí òní bínú kódà ó lè pè ọ́ lẹ́jọ́ lórí ẹ̀ ààyè kọ̀ọ̀kan àti ìdúwé tí ká ló fi ń gbà sọ̀rọ̀ àti bí wọ́n ṣe ń lòdì a máa ṣàlàyé kìlámìn bí mi ṣe gbọ́ yé sí bí ọmọ ọ̀rọ̀ ṣe lè gbólò yẹn ọlá ìpínlẹ̀ kọjá sí pé kò tóbi tó bá wà sí túmọ̀ rẹ̀ lọ́dọ̀ tí wọ́n qabbaha Allahu hatayni al-yadayni ọlá ìpínlẹ̀ kọjá pé bẹ́ẹ̀ kò tóbi tó bá ní torí pé wọ́n rán wa wípé tí èèyàn bá ṣe nǹkan kan tí ọ̀dà kọjá sí pé ìpè ní ọ̀tẹ̀lé lẹ́ẹ̀kan náà ẹni tí wọ́n rán wa fún ni pé ká lọ wọ́nà àti lọ rí káyì ṣàlàyé fún pé kí ní ọ̀dà tí ọ̀bá sì gbọ́ kásàdúrà fún pé Ọlọ́run bá fi mọ̀ náà àbí ewu tó wá lè pè tó láti jẹ́ sí pé bọ́yá ọlá ìkílẹ̀ kọ̀ jẹ́ sí pé èròǹgbà Umar radiyallahu ta'ala anhu ó náà ní pẹ̀lú yẹn tá a bá wá sí mẹ́sì pé ó le náà ni a sọ pé ó ti ní àwọn ìpìlẹ̀ bóyá ní ìyẹn wọ́n ti lọ bá wọ́n ti sọ ọ́sà láyàrí náà ni pé tó wọ́n máa ṣe nìyẹn òun ò ní filẹ̀ àwọn sàbíbi náà ti lọ bá ọ yarí Umar sì jẹ́ nìkan tó jẹ́ sí pé radiyallahu ta'ala anhu òun ò lè fara gbá irú alágídí báwọn jọ máa takọ ẹ̀sìn báwọn tó ní àfihàn pé qabbaha Allahu hatayni al-yadayni tó bí wọn bá wípà náà gan gbogbo ẹnikẹ́ni tó bá ti yapa súnà náà falyahdhari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnah aw yusibahum adhabun alim gbogbo ẹnikẹ́ni tó bá ti yapa sí súnà ẹ máa retí pé aburú sí bí wọn ò ṣe pé fún ọ ó ti ṣe pé fún ara rẹ̀ náà nípa àríwá ní Anasin níbi àdíṣẹ́ eléyìí kò sí hádìí kankan mẹ́ jù pé wọ́n fi rìnlẹ̀ pé ìkàlà máa fi ṣe àdúrà lórí mẹ́mbà wà ní Anasin radiyallahu anhu anna rajulan dakhala al-masjid yawma jumu'atin min babin kana ala nahwi dar al-qada wa rasulullah sallallahu alayhi wa sallam qa'iman yakhutub fastaqbala rasulullah sallallahu alayhi wa sallam thumma qala ya rasulallah halakat al-amwal wa inqata'at as-subul فادعوا الله أن يغثنا قال فرفع رسول الله صلى الله عليه وسلم يديه ثم قال اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا حديث إليه وهو يقول التوسكي lórí mímbàrí nínú ìlànà ànábì ní tàbá bá tọwọ́ sókè ní mímbàrí yóò jẹ́ sí pé a fẹ́ tọrọ òjò lórí mímbàrí wọ́n wá mú ìtàn arákùnrin kan wọlé wá tó ní kí ànábì ó ṣàdúrà fáwọn pé ilẹ̀ ti gbẹ́ o ànábì ti ṣàdúrà níjọ́ náà àdúrà ti gbà صلى الله عليه وسلم ولم يكن صلى الله عليه وسلم يحكم بيده سيفا ولا غيره انما كان يعتمد على انفسنا وعصرنا على كتاب الانبياء ولو يعلم ان الله كتاب الانبياء انه كان يقاوم السيف ولا حزب ولا غيره. نعم حديث ilé ìjẹ́mú wáyé wọ́n fi sí bí nọ́mbà 11 sàrínà àwọn hadiyu annabi sallallahu alaihi wasallam ní pé lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe mímbà kẹ́ ń ṣe mímbàrí ànábì tó mọ́pá lọ sórí mímbàrí máa sallallahu alaihi wasallam tó yá báwọn ẹni bí láti gbórí mímbàrí àtún ní ìdíká tó máa fi ọ̀pá sí ẹgbẹ́ a sì láwọn onímọ̀ tí a ń tó ti bẹ́ẹ̀ náà a tún fi ọ̀pá sẹ́gbẹ́ kan tágbọ̀ wọlé ṣùgbọ́n mímbàrí gangan ni tágbọ̀ wọlé àtún ní ìdíká tó mú ọ̀pá tabalẹ̀ tó bá fọ̀pá bẹ́ẹ̀ ẹ má jà sọ bí bóyá ọkọjá ààyè ṣùgbọ́n tí wọ́n sọ fáwọn ni pé wọ́n yìí mú nǹkan jáde mọ́sálásí àwọn kan máa lọ pé máa mú dà lọ́wọ́ máa mú pàpà lọ́wọ́ máa mú kìíní kan lọ́wọ́ kò sí tí ń jẹ bá máa ń gbà tí mẹ́mbà rẹ̀ ti wà ọ̀pá yẹn ń gbà tí ó ti ṣe mẹ́mbà wọ́n máa ń fara wọ́n máa ń rọ̀pá àwọn ìjọ kan bẹ jẹ́ máa wí láwà ní báyìí mọ́ wùdẹ̀ dá ọkọ̀ wọn tí wọ́n bá ń ṣe wáyé báyìí ọ̀pá àtijọ́ kan ní ó tún fi lọ́wọ́ ó tún máa fẹ́ nìkan àkí lára wọn àbí òun náà ti mọ̀ wọn ibi ìjọ
ọ̀pá tó dùn báyìí wọ́n gbé lọ báyìí tó gbogbo àwọn lèmọ́mù tí wọ́n máa gbọ́pàá lọ ń gbà kan nígbà tí òsì mẹ́mbà ilẹ̀ máa gbọ́pàá lọ tẹ́mọ̀ pé tí ìmọ̀ bá lọ jímà ní ìsìn gbogbo gbàtàwà wà ní kíní gbogbo àwọn ilé lèmọ́mù ilé wa nǹkan kan báyìí tí wọ́n máa lọ jímà báyìí ọ̀tọ̀ ní ọlọ́pàá ọmọ kí ó tí ó gbọ́pàá lọ ọ̀pá yẹn ó tún sáadé sí lórí báyìí wọ́n tún sí gódìn sí orí báyìí yá máa gbé lọ tọ́ba ti á dé jímà oní àná ó gbé síbi ìmáàmù ó ti ṣe kótóbà àbá ìmáàmù ó tún dìde yóò tún fọ́ ọmọ kíní orí mímbà ìlọ́wọ́ rẹ̀ yóò tún fọ́ ọmọ pààrùn náà sẹ́ẹ̀rí báyìí so gbogbo nǹkan yẹn gbogbo ìmáàmù ní ìdíkọ̀ ọmọ gbọ́pàá wọ́n bá jókòó ní mọ́tò báyìí wọ́n kí ọ̀pá bọ́nú kí wáyé ẹwà rí orí rẹ̀ níta àbí wọ́n à nílò ẹ̀mọ́ nígbàtà ti ṣe mẹ́mbà tẹ́ bá wá rẹ̀ tí wọ́n ń lò ẹ̀fílẹ̀ ò àdínà àwọn onímọ̀ jẹ́ ní kò sí láìfù wọ́n kì í sí rọ̀ pẹ́yìn táwọn ìmáàmù gbé lọ yẹn o àwọn ìmáàmù tí wọ́n ń bí ọ̀pá tẹ́ ń gbé lọ bí dé àlélẹ́hùn káàkùnkùn làmọ́lẹ̀ fún ọ̀pá táǹtẹ́lẹ̀ náà làlábì máa ń mú lọ́wọ́ sọ̀rọ̀ kì í sọ̀pá ọ̀pá sàǹdá àwọn kìnnìkọ́ so a ti fi halẹ̀ ní ìkúnbáwọn so ọ̀pá títẹ̀ báyìí ní àwọn máa mú lọ́wọ́ sallallahu alaihi wasallam abẹ́lọ́yìn tá a gbọ́ lọ́njẹ́ wúlò fún aláyé ọdọ̀ wúlò fún alálùkìyàmà àfáàwà tí wọ́n kọ tíra ní ọlọ́bàá àsánwọ́ lẹ́sàn lè rí ìta àgbọ́yé ń bẹ̀ mọ́jẹ̀ tó fúrú máa lójúmọ́ ìta àgbọ́yé ń bẹ̀ ọlọ́run kò fi yé wa innahu ala dhalika qadir wa bil ijabati jadir wa sallallahu wa sallam bina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in